أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين أقول الله دفلون ọba alágbára ọba ológo jùlọ ọba ọlọ́lá jùlọ ọba àná ọba ìní ọba yìí náà tún ní ọba ọlá àlékún ìkẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run àlékún ìgẹ̀ kó máa bá aṣíwájú wa Anbowa Muhammad sallallahu alayhi wa sallam وعلى آله وصحابه ومن سار على دربه إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. Gbẹ̀yìn olóríire èèyàn, gbẹ̀yìn alálùbáríkà, kí ẹ káàbọ̀ sí orí ètò wa. Sheikh kan ní awáyé wá ṣeré ẹjọ́ ẹ bá mi rìsẹ́ǹdì àwọn kíní yẹn sórí WhatsApp mi. Sheikh Sakamo ẹ̀mbẹ́lẹ́ kò tí a kì í yẹ káàbọ̀. Ẹ̀wà lẹ́kọ̀ọ́ tí a ó dẹ̀ dùn mí ò sí lẹ́kọ̀ọ́. Káwá ṣe é ní gbogbo àlejò. Tẹ̀sán máa dínkù lọ́la ní lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin olóríire èèyàn, gbogbo ẹ̀yin alálùbáríkà, ẹ jọ̀ọ́ ẹ bá mi share programu yìí dáadáa. Èkó, Jamiu Èkó, you are welcome my brother. Gbogbo ẹ̀yin olóríire Princess Oníyè, gbogbo yín là ń kí ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi share programu yìí bí ẹ ṣe ń wọlé yẹn. Suleiman Dare Ẹdùn, aṣáájú Ìṣọ̀lá, Allahu Akbar. Ẹ má bínú program mo fẹ́ change network ó lè ṣe díẹ̀ wọlé pàdé bá kan change ẹ lásán ni. Gbogbo yín là ń kí ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ bá mi share program yìí dáadáa ẹ dákun. Mo láti yọ kíní kúrò ń bẹ, ẹ má bínú. Ẹni bó bá ṣe wò kó ṣe ẹ má bínú, a máa wọlé padà dáadáa náà lẹ ṣá má bínú. Yes, ọpẹ́ ńlá la dá fún Ọlọ́run ọba o. Dr. Sábàbí, gbogbo yín là ń kí kálàáfíà Ọlọ́run kó máa bá yín bí ẹ ṣe ń wọlé yín Akọ́lá Jímọ̀ ìní. Ajá Miriam, mo kí yín púpọ̀. Alájà Anata Òkèlẹ́yẹ, Sheikh Tajudeen Oníwùrìdí, gbogbo yín là ń kí o. Asis kò sí ewu, Mọ́mìn, gbogbo yín là ń kí. Ya Mardiya, B Joy, gbogbo yín là ń kí ẹ káàbọ̀ sí orí ètò wa. Rashida Tọmọwùmí, gbogbo yín là ń kí ẹ káàbọ̀. Madrasatu Markazul Huda, ẹ káàbọ̀. Comrade Olúwafẹ́rànmi Ọlátúnjí, Upọ̀lá Ahmed Ọlátúnjí. Ní alẹ́ yìí, àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ, kọ́lọ́n kó fún wa sọ, kó dẹ̀ bá wa sọ, kọ́lọ́n má jẹ́ kí sọkúsọ tẹnu wa jáde. Ọ̀rọ̀ tọ́lọ́run ò sọ tá Nábì sọ, Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ bá wọn sọ o. Ó yà mí lẹ́nu pé àwọn tí wọ́n ń jáde tí wọ́n advocate fún ta lọ́lọ́run, excuse me, èmi ni wọ́n ṣà ń bú. Tọ́n bá bú mi díẹ̀
wọ́n abu afa sakama náà díẹ̀ wọ́n abu Malam Yusuf Adepoju wọ́n abu àwọn lawyer ẹ wò gbogbo tí wọ́n yẹ o kò bá wa o kò rán wa o kò rán wa rárá woman òmìnira Ọ̀rúnmìlà bí woman yẹn jáde ó ṣe fídíò ó gbé fọ́tò mi ó ti ẹ̀ ṣàpọ́nlé mi Sheikh Alfulanny ni woman náà kọ wọ́n gba correction díẹ̀ látara bó ṣe sọ̀rọ̀ oúnjẹ ìta àmọ́lé ní tó sọ̀rọ̀ ní ìjẹta tí mo sọ lánàá yẹn ṣùgbọ́n lè ní ni wọ́n ń lò Sheikh Alfulanny àmọ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí máa bá wọn farabalẹ̀ analyze fídíò wọn díẹ̀ lálẹ́ yìí Madam òmìnira Ọ̀rúnmìlà máa bá yín analyze fídíò yìí lálẹ́ yìí ẹ̀rọ kí mi ò kí ń búyàn ẹni tí bá analyze fídíò ẹ̀ tí mo bá bú ó kọjá àyè ni mi ò kí ń búyàn mi ò kí ń búyàn nǹkan méjì tí mi ò kí ń ṣe nìyẹn mi ò ní bú ẹ mi ò ní bẹ́ẹ̀ lórúkọ jẹ́ ọ̀rọ̀ tá a sọ lánàá a dúpẹ́ fọ́lọ́run bá wí pé ó lápá ẹ bá mi tẹ love like and share ẹ jọ̀ọ́ love like and share Sheikh Lukman Al-Egbawi alawasalan amasiwaju ká tó lọ bẹ̀ yẹn ẹ jẹ́ àkọ́kọ́ bára wa sòdodo ọ̀rọ̀ ẹ rí pé àkọlé tí mo kọ ní àlàyé ọ̀rọ̀ Don Didi, you are welcome. Ẹ bá mi pè Flashback TV. Káwọn náà join wa lálẹ́ yìí. Ọ̀rọ̀ eléyìí tí a fẹ́ sọ lálẹ́ yìí. Afọ Itu Oduwa Sulaiman, brother mi láti Sweden, you are welcome. Gbogbo àwọn tá a jẹ́ Mùsùlùmí, tá a jẹ́ onígbàgbọ́ òdodo, Ọlọ́run bá wa sọ̀rọ̀, ó pè wá sákìyèsí inú Al-Qur'an. Brother mi Abdulkadir Ìdílọ́bẹ̀, Ọlọ́run pè wá sákìyèsí, ó fà wá létí inú Al-Qur'an. Ṣíwájú ká tó tún máa bá yẹn lọ, ọmọ tó ṣe fídíò tọ́lọ́run fàyè mi Cash Cruise, inshallah wọ́n ti gbé ọmọ náà lọ sí kóòtù láàárọ̀ yìí. Wọ́n ti gbé lọ kóòtù láàárọ̀ yìí. Wọ́n ti gbé lọ kóòtù láàárọ̀ yìí. Àwọn èèyàn ti wá sáré wọ́n pè mí ǹjọ́ ìmájẹ kan gbé lọ kóòtù. Mo náà gbọ́dọ̀ pa àwọn ọlọ́pàá ẹ bá mi tẹ love like and share. Àwọn ọlọ́pàá ní àwọn ò rí nǹkan kan ṣe ju pé àfikún gbé lọ kóòtù lọ. Ẹ bá tẹ love like and share. Ẹ bá mi tẹ love like and share. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó join program wa lálẹ́ yìí, gbogbo ẹni lórúkọ Ọlọ́run níbikíbi ẹ bá mi share ìzárí pé kọ́ọ̀lù ẹnìkan tó ń pè mí yìí, mo wà lórí program ni o. Yeah. Hello. tó wọ́n gbé lọ kóòtù lẹ́ni. ilé ẹjọ́ sọ fún wípé kí wọ́n gba béèlì ẹ̀.
bíìlì ẹ̀tọ́ dẹ̀ fẹ́ gbà yẹn ilé ẹjọ́ tiẹ̀ wá ṣe dáadáa fún ilé ẹjọ́ ṣe dáadáa fún ilé ẹjọ́ ní kí ó mú ṣọtí méjì wá kọ́ dẹ̀ fi 100,000 naira gba bíìlì ẹ̀ pé kọ́ máa gbé lọ prison wọ́n á meet up bíìlì o wọ́n á meet up bíìlì o oríṣọtí o wọ́n á dẹ̀ 100,000 naira ṣẹ́ni tí ẹni tí ò níyà máa dígbó ẹ̀yìn ni tá a bá ń sọ fún yín lẹ́nu kan dé nígbà tó máa gbé dé prison wọ́n ní prison ẹnu ọ̀nà prison ti kún wọ́n nínú prison ti kún ṣé yóò a máa sojú títì ni ẹnu ọ̀nà prison kún sáà ni máa sojú títì wọ́n ti tún wá dá padà sí wọ́n ní káwọn ọlọ́pàá tún lọ remind ẹ̀ ó ti tún wà ní àgọ́lọ́ tá a bá délé ẹjọ́ bá sí délé ẹjọ́ yìí wọ́n ti adjourn case sí 29 of November 29th of November káwá bẹ̀rẹ̀ ẹjọ́ ní pẹrẹwu kó lọ gba lọ́yà kó wá defend gbogbo ohun tó sọ òun àtàwọn lọ́yà ẹ̀ bẹ́lẹ́bẹ́lẹ́ Fáyèmí Káàṣì Cruise Ọlọ́run lọ́jọ́ ìní àṣàánú wa tá a máa ń sọ fún yín nù ọ̀ràn torúkọ bàbá rẹ̀ ò bá lè dá má bá wọn lọ́wọ́ sí i ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa ìyẹn jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹ tún gbọ́ pé wọ́n mú àwọn kan láìpẹ́ yìí ṣẹ́yìn fẹ́ dúró sórí social media láti máa bú àwọn èèyàn ẹ fẹ́ dúró síbí láti máa wò pé láti máa bà àwọn èèyàn lórúkọ jẹ́ ẹ̀rù pé ẹ̀kan lè wà lórí bí kẹwàá rò pé best thing tẹ́ gbọ́dọ̀ ṣe náà ni pé kẹ́ bàyàn ní orúkọ jẹ́ lórúkọ tó lúwa rẹ̀ ti ń build bọ̀ okay let's wait and see wọ́n ní ojú rẹ̀ ìran rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bá má dé báyẹn àbúrò mi olóríire yìí Alhaji Abdulsalam Ilyasi tún wá pè é dáàdì mi lẹni tó ṣe fídíò fún yẹn ìpè burúkú ló ṣe fún ẹni ẹlẹ́ni ó ní àbíwò àti dáàdì ẹ̀jọ́ gbádùn ni okay bóyá àwa làwa gbádùn ní sí bóyá òun ni òun náà ti rí bẹ́lẹ́bẹ́lẹ́ wá sí wa fáwa mùsùlùmí lálẹ́ yìí síwájú kí n tó play fídíò Madam Òmìnira Ọ̀rúnmìlà Olúwa bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an Bismillahirrahmanirrahim Ashirku billahi wa anwa'uhu ìwórogún pẹ̀lú Ọlọ́run ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run àti àwọn ìran ẹbọ tó ń bẹ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an wípé inna Allaha yakfiru dhunuba jami'an inna Allaha la yakfiru an yushraka bihi dájúdájú Ọlọ́run ní mi ò ní forí ẹ̀ṣẹ̀ jìn gbogbo ẹ̀dá tó bá ṣẹbọ pẹ̀lú òun wa yakfiru ma duna dhalika àwọn ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ tó bá yàtọ̀ ṣẹbọ ó mutí ó ṣe ṣìnà ó jalè Ọlọ́run ní èmi Ọlọ́run lè forí jìn irú ẹni bẹ́ẹ̀ lè má yàṣá tó bá wù èmi Ọlọ́run wa man yushrak billah
wa man yushrik billah, wa man yushrik billah. Gbogbo ẹnikẹ́ni láyé tẹ́ bá wá rí tó bá ṣe ẹbọ déwájú Ọlọ́run, faqad iftara ithman aziman. Irú ẹni bẹ́ẹ̀ ti rúgi oyin o. Ó ti ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá, ó ti gbẹ́rù ẹ̀ṣẹ̀ ńlá rù. Kí la ń pè lẹ́bọ? Ẹ má ṣe bọ, ẹ má ṣe bọ, ẹ má ṣe bọ. Ẹlòmíì gan mọ̀ tán pè lẹ́bọ. Ohun tá ń pè lẹ́bọ ni wípé huwa an yaj'ala lillahi niddan yad'uhu kama yad'u Allah. Ó náà ní ká gba nǹkan míì, ká máa pe nǹkan míì, ká mú nǹkan míì ní Ọlọ́run yàtọ̀ sọ́ba tó ṣẹ̀dá wa. Ká mú nǹkan míì lọ́lọ́run, ká mú lọ́lọ́run yàtọ̀ sọ́ba tó ṣẹ̀dá wa, ká bá wa orogún. Nàdẹ́hùn ká máa pẹ̀lú nǹkan bẹ́ẹ̀, ká máa yẹ di Allah ẹgẹ́ bá ṣe ń pọ̀ lọ́hùn. Ògún gbà mí o, Anbowa Muhammad gbà mí o, ẹ gbogbo ẹni tó bá ti sọ bẹ́ẹ̀, Ànábì ò lè gbà ọ́. Ànábì lè ṣìpẹ̀ o, Ọlọ́run ló lè gbà ni, Ànábì jójíṣẹ́ ni. Ká máa pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run, òdodo ọ̀rọ̀ ni o. Sheikh Abdul Kadiri gbà mí o, Sheikh Tijani gbà mí o. Story ni. Story ni. Ọlọ́run nìkan ló lè gbà ni. Ẹ̀tọ́ Islam ṣàdúà fún wọn fáwọn tí wọ́n bá ṣẹbọ. Àmọ́ Islam sọ pé ká fi wọ́n béèrè nǹkan níwájú Ọlọ́run. Ìmá pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run, ìwórogún, ìwà orogún pẹ̀lú Ọlọ́run, ẹbọ ni o. Fact ni. Eléyìí ṣe pé kí ni fact, òdodo ni. Lẹ́yìn Ọlọ́run, gbanigbani kan ò sí láyé lẹ́yìn Ọlọ́run. Ọ̀yàkáfùhù, ká máa pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run, ká máa béèrè nǹkan mí, ká tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run, ká wá máa fi, ká tẹ́wọ́ sí nǹkan mí, ká gbé nǹkan mí kalẹ̀, ká ní Ògún ni ó gbà mí, Ṣàngó ni ó gbà mí. Mùsùlùmí ni mo ń bá wí o, jẹ́ kó rí ẹ lọ pé o. Mùsùlùmí ni mo ń bá wí o. Mùsùlùmí ò gbọ́dọ̀ ní nǹkan mí tó gbọ́dọ̀ gbàgbọ́ lẹ́yìn Ọlọ́run. Mùsùlùmí ò gbọ́dọ̀ ní nǹkan mí tí ó máa pè lẹ́yìn Ọlọ́run. Ẹni tí bá ń pe Ifá ó lè máa pe Ifá. Ẹni tí bá ń pe ọ̀pẹ̀lẹ̀ ó lè máa pe ọ̀pẹ̀lẹ̀. Ẹni tó bá ń pe àwọn àgbà máa pe wọ́n. Ẹni tó bá ń pe àjẹ́ máa pe wọ́n. Ẹni tó bá ń pe oṣó máa pe wọ́n. Mùsùlùmí là ń bá wí. Mùsùlùmí ò gbọ́dọ̀ pe nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Kò sí tó lè gbani lẹ́yìn Ọlọ́run. Min barra ala Allah wa min gowa ya alam Allah. Lójú ta gbangba yẹ máa pariwo Allah, 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 Allah. Bá dẹ̀dẹ̀ kọ̀rọ̀, ẹ tún máa lọ forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Bá ṣe ríru ẹni bẹ́ẹ̀ bá tú, ó dẹ́ni òfò níwájú Ọlọ́run. Ẹ gbọ́dọ̀ bẹ̀rù nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Kò wá ní kankan tó máa páyà. Àwọ̀yẹ̀rìjúhù àbí kò ní kankan mi tó máa gbọ́kànlé tó máa fọkàntẹ̀. Ó wá gbọ́kànlé gbẹ́rẹ́ pé gbẹ́rẹ́ yìí ni ó sọ ẹ́ dolórí ire. Ó gbọ́kànlé ìgbádìí pé ohun tí ó sọ mí dolórí ire rèé. Àwọn yẹn tọwọ́ kalẹ̀ àlẹ́ yìí àbó ní nǹkan mi tó gbára lé. Kò lọ́lá ọláyọ̀dé. Ó wá gbára lé nǹkan míì. أو صرف النوم من الإبادة إلى غير الله
àbí kò ní nǹkan míì tó ń sìn lẹ́yìn Ọlọ́run. Òdodo ọ̀rọ̀ ni. Òdodo ọ̀rọ̀ ni o. Ẹni bá jẹ́ Mùsùlùmí ló máa understand it and we. Ẹni tí kì bá ṣe Mùsùlùmí ló lè ní à ń bú àwọn oníṣẹ̀ṣe. Ẹni tí kì bá ṣe Mùsùlùmí á ní wọ́n ń bú àwọn oníṣẹ̀ṣe. Bú oníṣẹ̀ṣe. Bú oníṣẹ̀ṣe. À ń ṣàlàyé fáwọn ọmọ ìyá wa tó jẹ́ Mùsùlùmí ni. Islam ò faramọ́ ṣẹ̀ṣe. Islam tiwa ò faramọ́ ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ọ̀dọ̀ tiwa ní Allah òun lọ́lọ́run. Ẹni tí ó bá gbọ́ ni kó gbọ́, ẹni tí ó bá ní gbọ́ kó má gbọ́. Islam tiwa làwa ń sọ o. A sọ Islam Tòkunbọ̀ o. Islam Tòkunbọ̀ ó ní ẹ̀sìn òní á má sọ̀rọ̀ dílé. Islam Tòkunbọ̀ nu. Islam tọ̀dọ̀ Ọlọ́run gidi, original Islam. The direct ọ̀rọ̀ asọ́dọ̀ original Muslim. Ṣé wàá rí ẹbọ yìí náà? Ó pín sí bí ọ̀nà bíi mélòó kan. Àṣírìkòlẹ̀ àkìbárì ń bẹ ẹbọ ńlá. Bí a bá ṣe tó bá fi lè kú, àfàsàkámọ̀ tó bá ṣe Flashback TV, you are welcome. Ẹ ṣe ẹkú àpọ́nlé mi àná ojú òní tì yẹn. Ẹbọ ńlá tó ní agbára jù tó lè mú ẹ̀dá tètè sórí ibú láyé. Ó náà ni wàá wà al-makhraj min millatil Islam. Ó ní kéèyàn announce rẹ̀. Èmi o ìbáyé ṣe Islam mọ́ o. Mo ti ní nǹkan kan tí màá forí balẹ̀ fún o. Olúwa rẹ̀ bá kú. Bẹ́ẹ̀ ó ṣègbédéwájú Ọlọ́run. Allahu Akbar. Ọlọ́mọ ṣe ti wá bẹ́ẹ̀. Ṣe ti wá bí Ọlọ́run o. Ọlọ́run má ṣe ti wá bẹ́ẹ̀ o. Ẹni tí ó sọ pé Ọlọ́run tí ó kàn jí láàárọ̀ ọjọ́ kan tí ó ní kò sọ Ọlọ́run mọ́ o. Òòṣà kan ni òun gbọ́kànlé òkúta kan lọ́lọ́run mi o. Ìní kan Ọlọ́run o, abẹ́ o. Má ṣe ti wá bẹ́ẹ̀, abẹ́ nínú àánú rẹ o. Ashiriku fi rububiyya ń bẹ, wa shirku fi tawhid al-asma'i wa sifat. Kó máa forúkọ èèyàn, kó máa forúkọ èèyàn àti ròyìn èèyàn, kó máa fi ṣe dédé Ọlọ́run ó ṣẹbọnu. Máa forúkọ èèyàn, máa fi orúkọ àti ròyìn èèyàn, kó máa ròyìn èèyàn títí. Bí bá sọlá ṣéwà, ọlá ṣéwà ni o, ọlá ṣéwà ni o. Mọ́tò wọn ò bá lásídẹ́ǹtì lénìí, agbádẹ́gbẹ́ ṣéwà ń bẹ nínú mọ́tò. Pẹ̀lẹ́pẹ̀ pé ṣéwà ń bẹ nínú mọ́tò. Bí ṣéwà ṣe gbójú sókè lẹ́ẹ̀kan báyìí, bẹ́ẹ̀ ni mọ́tò farabalẹ̀. Ṣéwúre, òun á ròyìn ṣéwúre, ó fi ṣéwúre ṣe dédé Ọlọ́run. Òun yóò kọ ṣéwúre, òun yóò kọ agbára kan, ó fi ṣe dédé Ọlọ́run. Tani pani Ọlọ́run ti parí ẹ̀ fún wa. Olúwa ni wà lẹ́rìí adahaka, èmi Ọlọ́run lọ́ba ti pani lẹ́rìn. Wà abuka, èmi ni pani lẹ́kún. Wà amata, èmi ni mò ń pani. Wà ahya, èmi ni mò ń jí ni. Ìwọ Mùsùlùmí, èmi ni Ṣàngó ni, Ògún ni. Àwọn náà wọ́n bí wọn bá ṣe bí ẹni. Wọ́n lè máa rìn lọ́nà títí ẹ̀. A gbọ́ pé wọ́n ní Ṣàngó bóyá ọmọ Èkìtì àbọ́mọ Oǹdó, bóyá Ògún dẹ̀ náà pè bẹ́ẹ̀ ni. Ẹni wọ́n mú lọ́lọ́run. Tó bá fẹ́ ṣe Islam, jẹ́ àmọ̀ pé Islam ni ẹ. Ọ̀rọ̀ tí mo sọ lánàá pé ọ̀ṣà kan ṣoko, ẹnìkan tí lórí rẹ̀ làákà èrè òkun dáadáa, ó ní ọ̀fọ̀ ní ọ̀ṣà kan, tó bá jọ́ ṣaka, tó bá jó ṣoko, ẹ dákun ẹ̀yin yẹn bá mi kọ́mẹ́ǹtì, ṣé ọ̀fọ̀ ni bó bá jọ́ ṣaka, bó bá jó ṣoko, mo ní di kọ́mẹ́ǹtì yín. Ṣọ́fọ̀nù, bó bá jọ́ ṣaka, bó bá jó ṣoko, ṣọ́fọ̀nù. Ṣé ń torí ẹ pé máa sọ pọ́fọ́nù? Ẹ dá mi lóhùn, ẹ dákun.
Akalo ede ni jare Shitu Khadija. Barakallahu fik. Èèyàn kẹ́nìkan nínú ayé yìí kó ní bó bá jọ ṣaka ó bá jókòó pọ́fọ́nu. Bayawe. Allahu akbar. Ìjìnlẹ̀ Yorùbá ni. Abọ́lá káyì ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní Ṣàngó wọn lọ́mọ tápà ni. Good of you. Kúlọ́lọ́lá yọdí láti Indianapolis. Ìjìnlẹ̀ Yorùbá ni. Ìyẹn sọ fọ. Wá síbi kan tó kọ ẹ̀ Yorùbá. Àwọn ẹbọ ńlá ni kéèyàn máa forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Àwọn ẹbọ kan tún wà tó pé ẹbọ náà ni o. Ẹbọ ni àmọ́ àwọn ẹbọ kéékèèké lòun. Bọ̀tẹ́ ẹbọ ni wọ́n á gbé sípò ẹbọ ni. Òun náà ni wàhùwà alladhi la yakhruju min millatil Islam. Wọn ò gbé ẹ jáde kó nù Islam o. Mathal lápèjúwe yasiru riya gbogbo ẹ tí bá máa ń ṣe àríyá àfihàn máa ṣàfihàn ṣe kárí mi ṣe àrí mi Islam ò faramọ́ wal halfu bi ghayri Allah kí a máa búra pẹ̀lú tí èso Ọlọ́run mo fi sàárè ìyá mi búra àrẹ ìyá rẹ bá wo sàárè ìyá rẹ bá wo fi sàárè ìyá rẹ búra kí ló kàn pẹ̀lú sàárè ìyá ẹ gbogbo ẹ tí bá máa sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ láti ní ẹbọ ni mo fi sàárè ìyá mi búra mo fi kábàrí bàbá mi búra kábàrí bàbá rẹ bá wo sàárè ìyá rẹ bá wo kí ló kàn pẹ̀lú sàárè ìyá ẹ sáà fi sàárè ìyá àti ẹgbówó báǹkì ni má bá wọn sọ bẹ́ẹ̀ mọ́ o wọ́n lè má mọ̀ tẹ́lẹ̀ àmọ́ ló mọ̀ lálẹ́ yìí mùsùlùmí sọ bẹ́ẹ̀ wọ́n fi sàárè àfáà kankan búra mo fi sàárè àfáà líbi búra wọ́n sọ bẹ́ẹ̀ mo fi sàárè àfáà ǹdá búra wọ́n sọ bẹ́ẹ̀ mo fi sàárè Sheikh Kamal búra wọ́n sọ bẹ́ẹ̀ mo fi sàárè Sheikh Adam búra wọ́n sọ bẹ́ẹ̀ Islam purely wọ́n fi nǹkan kan búra tó ju Ọlọ́run lọ sórí wallahi táwa tí wò kàkún yẹn kọ̀ǹdọ́kítọ̀ lásán lè sọ wà láìtàláì kọ̀ǹdọ́kítọ̀ lásán ó sì wà láìtàláì wà láìtàláì tó kàkún yẹn nìkan ni wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa ó mọ̀ túmọ̀ tó ń wí ni wallahi ufọlọ́n búra tallahi ani mo tún fọlọ́n búra thumma billahi anise mo tún fọlọ́n búra alladhi ọba tó jásí pé la ilaha illa huwa ọba tí ò sí ẹlòmíà fòun ní yàn fi búra nù. Bákan náà wọ́n tó bá máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dákun wẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ mọ́ mo fi Kaaba búra rárá mo fi Kaaba búra tó bá fẹ́ sọ pé tó bá fẹ́ fi Kaaba kúnnù búra rẹ gbọ́ mi ní tí wàá sọ ni pé wa Rabbil Kaaba mo fi ọba tó ní Kaaba búra Kaaba gẹ́gẹ́ ilé ní Kaaba mo fi Kaaba búra gbọ́ mi yé wà lórí program mo fi Kaaba búra ilé ní Kaaba tó bá ló fi Kaaba búra rárá
wa rabbil kaaba rabbul kaaba aksamtu Lárúbáwá nìyẹn aksamtu mo búra bi rabbil kaaba pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó ní Kaaba ó ti forúkọ Ọlọ́run kún báyẹn. Wallahi mo fi Yasin búra ó ṣe fi wàdúyé búra Ọlọ́run ló fi wàdúhà búra nú Al-Qur'ani fún Ànábì sí ni wàdúhà Ànábì nìkan Ọlọ́run fi búra fún. Kódà àwọn àfáà kan tako ká sọ pé à ń fi Al-Qur'ani búra. Ọ̀rọ̀ Ọlọ́run ni o Al-Qur'ani o ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn kan tako àwọn kan dẹ̀ gbà wọlé. Àwọn tó gbà wọlé gbà wípé wẹ́ nígbà tí pọ̀rọ̀ Ọlọ́run ọba náà ni. Òbóyé àwọn ẹbọ kan ìdájọ́ kan tó wà nínú Islam tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ bí kíni atabarruku bil amwat hukmu atabarruk bil amwat ìdájọ́ tó wà fún kéèyàn máa tọrọ àlùbáríkà pẹ̀lú àwọn tó ti kú kéèyàn máa fi àlùbáríkà àwọn tó ti kú béèrè nǹkan. O lè fi ìyá rẹ àti bàbá rẹ béèrè nǹkan ó tọrọ àdúrà fún wọn ni. Allahumma igfirli wa liwalidayya warhamhuma kama rabbayani saghira. Ọlọ́run kẹ́yà mi bánkẹ́ bàbá mi. Wọ́n la wípé ìrí Ọlọ́run ọba ìwọ ló dá wọn wọ́n ló pa wọ́n ṣe nǹkan báyìí fún mi. Ọlọ́run ni wàá tún fi béèrè. Ìyá rẹ tó ti kú ò lè ṣe nǹkan kan fún ọ. Bàbá rẹ tó ti kú ò lè ṣe nǹkan kan fún ọ. Hazal amal la yajuz bal huwa munkarun kò tọ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ li'annahu la yajuzu li ahadin kò tọ́ fẹ́ nìkan inú ayé yìí an yatabarraka bil amwat kó máa fi àlùbáríkà àwọn òkú tó ti kú béèrè nǹkan aw kuburihim àbí kéèyàn wá lọ síbi sàárè wọn kẹ́ wá lọ síbi sàárè kẹ́ wá dúró síbi sàárè kí a máa tẹ́wọ́n bí sàárè wọn báyìí pé sàárè ni mo wà yìí kódà bẹ́ẹ̀ bá lọ Saudi Arabia jẹ́ ń sọ fún ọ ẹni tí ó ti lọ Mákà láàyè yìí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ bá mi yọ̀ǹda fún yín kẹ́ lè lọ. Ẹlòmíì ó débi sàárè Ànábì ní Madina yóò máa tọrọ Ọlọ́run sàárè Ànábì rè Ọlọ́run wọlá sàárè Ànábì sàárè Ànábì ò lè jẹ kankan fún ọ. Ìtí Islam sọ pé débi sàárè Ànábì asalamu kí Ànábì kó kọjá ni ṣàdúà fún kó kọjá ni tí wọ́n bá ti ṣàdúrà fún Ànábì tó bá ti kọjá fọ̀rọ̀ tẹ́lẹ̀ fọ́lọ́hun. Àwọn ọlọ́pàá gún ó dùn síbẹ̀ wọ́n mọ̀ léyìn báyìí ni assalamu alayka ya rasulallah assalamu alayka ya nabiyallah assalamu alayka ya akrama khalqi Allah. Ó débẹ̀ ó ṣàdúrà fún Ànábì ó dẹ̀ máa lọ tiẹ̀. Tó bá dẹ̀ attahiyatu lillah azakiyatu lillah at-tayyibat ṣàdúrà fún Ànábì lè sàṣàlátù bá Ànábì sàlátù Ibrahimiyya ká ń bẹ̀ kó bá tiẹ̀ kó máa lọ. Pé adébí kó dúró síbi sàárè èèyàn kan ṣé wọ́n tó lè fi sàárè Ànábì béèrè nǹkan níwájú Ọlọ́run ló wà ló fẹ́ fi sàárè ìṣèwù kan béèrè nǹkan níwájú Ọlọ́run. Wala yad'u min dunillah àyè pé àwọn òkú Ọlọ́run là á pè. Wa yas'aluhum wa yas'aluhum ká máa béèrè ká máa tọrọ nǹkan lọ́wọ́ wọn. Tó bàbá mi ìyá mi mo délé ní o bàbá mi o ìyá mi o wọn àbọ̀ ẹ ti kú o abiyamọ ẹgbẹ́ tí wọ́n kó mọ́ta ti wéré o mo pè yín o mo fẹ́ kọ́lé o mo fẹ́ ra mọ́tò ìyá mi àti bàbá mi ẹ má sùn o wọ́n ti sùn kódà wọ́n ti yarun. Wọ́n ti sùn wọ́n ti yarun. Wes alahun qada hajati kò fẹ́ fi wọ́n béèrè bùkátà kan. A ó shifa amaridin àbí torí pé ẹnìkan síìkì ó wá lóun fi ṣéwù kan tó ti kú ó wá lọ bí sàárè rẹ̀
wọ́n ṣàdúrà pé lágbájá tó sì kì í bá fún lálàáfíà ìwọ ṣe wà dìde o lágbájá wa bàbá mi tó wà lágbájá ló sì kì í o bá fún lálàáfíà o ó ti ṣe bọ pẹ̀lú Ọlọ́run àwọn náà wíwáàlì àbí tó bá jọ bẹ́ẹ̀ la'anna al-ibadata haqqun lillah ìjọsìn ò tọ́ fẹ́ nìkan láyé tó ju Ọlọ́run lọ wahdahu ó nìkan ni o miniwu tatlub ìbéèrè nǹkan ìwà nǹkan ò tọ́ láti wá lọ́wọ́ ẹnìkan láyé tó jọ̀dọ̀ Ọlọ́run lọ. èyí ni ìmọ̀ràn wa tí a fẹ́ gba ara wa lálẹ́ yìí kí Ọlọ́run lọ́jọ́ ìní kí ó ṣe dáadáa fún gbogbo wa gbogbo bí tá a bá kù sí tó jẹ́ mistake k'Ọlọ́run foríjì wa kò sẹ́ni tí yóò jì sọ́fì ẹ̀rí o kódà bá a ṣe tún sọ lọ́wọ́lọ́wọ́ yìí tá a wà ń bẹ̀ yìí àwọn error mistake kan máa ń wá ó lè máa ṣàdúrà nísìn ó lè máa ṣàdúrà tí pẹ̀lú àwọn mistake bẹ́ẹ̀ gan ó lè máa wá sí ẹ lẹ́nu lọ nígbàgbọ́ nú ẹ̀ ìyẹn náà fi ní ká pọ̀ ní istighfar ká máa tọrọ àforíjì dáadáa Ọlọ́run á gbà fún wa á gbàdúrà wa ẹja wa lọ sí ọ̀dọ̀ òmìnira kí ni péjì yá yẹn náà òmìnira Ọ̀rúnmìlà ok òmìnira ọmọ Odùduwà eléyìí tá a sọ yìí ẹni tí inú rẹ̀ bá dùn sí pírọ́blẹ́mù tiẹ̀ máa nìyẹn kó gbalé ẹjọ́ lọ kó lọ ìmílẹ́jọ́ ya Alfulanny sọ nǹkan báyìí o but mo rí fídíò òmìnira Odùduwà mi ò rí mọ́ ni mo rí náà ok mo ti rí ẹ jẹ́ n bá yín analyse fídíò yìí òmìnira Odùduwà ṣe rí báyìí níjọ́ wo la ṣe léyìí àná la ṣe fídíò tá a ṣe lánàá ni màá tún sọ ebi ò mọ làbí dàgbà jìrì. ẹni sùúrù ẹ rí i pé mo dárúkọ ìyá yẹn dáadáa lórí prógráàmù lánàá ìdí ìyá yẹn dẹ̀ sọ ni mo quote mi ò play fídíò ẹ̀ mi ò play fídíò sísá yẹn mi ò play fídíò wọn wá ní why nínú fídíò yìí wọ́n ní why tí mi ò play fídíò àwọn máa ṣàlàyé àwọn nǹkan tí ò yẹ yín fún yín kò ti yé gbogbo ẹ̀ náà lórí kò dá ọ̀rọ̀ yìí ò dá lórí nǹkan kan o orí Tani Olohun náà ni gbogbo ẹ̀ ló dá lé lórí ẹ̀yin support Tani Olohun àwádẹ́ ń correct yín ẹ̀yin support Tani Olohun ẹ̀dẹ̀mọ́ right thing mú dúdú tó yẹ kẹ́ ẹ sọ mi ò rí láìjọ́ tí gbogbo yín tí ń jáde tẹ́ ẹ̀ tí ń ṣe fídíò rí láyé sentiment lẹ́bí ń ṣe fídíò sentimental ni mi ò rẹ́ni tó àdírẹ́sì issue pé Tani Olohun ní tó ṣe ó burú why tí wọ́n náà ń bá àwọn bàbá yìí lórúkọ jẹ́ why tí Tani Olohun why tí wọ́n náà gbé àlùkùránì tó dáná sun mi ò rẹ́ni tó sọ rí nù yín ìdá sọ ni pé ẹ̀yin náà ń pè wá ní apaná adébọrẹ́ ẹ̀yin náà ní apaná adébọrẹ́ ẹ̀yin náà ní apaná adébọrẹ́ ẹni bá sọ fún mi pé apaná adébọrẹ́ ẹ gbé lọlé ẹjọ́ náà ẹni bá bà yín lórúkọ jẹ́ ẹ gbé lọlé ẹjọ́ àbòsí pọ̀ láàrin yín ẹ ṣàbòsí gan ẹlẹ́ẹ̀kejì ń bẹ ibi dábòsí yín wá dé ni pé ẹ wá ń fi hatred tí ọ̀pọ̀lọpọ̀ yín emotional level ń sọ̀rọ̀ hatred tí ọ̀pọ̀lọpọ̀ yín mi níyà ìwọ́dẹ̀ ìjọ náà hatred tí ọ̀pọ̀lọpọ̀ yín ní sí Islam àwa mùsùlùmí ló pọ̀ hatred tẹ́ ní sí Islam ló pọ̀ èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ gangan sọ
mi rẹ́ nìkan nu yín tó wá ṣe fídíò lénìí o tó wá sọ wípé ta lọ́lọ́run ó wá bú o ẹja sòdodo o oníṣẹ̀ṣe lòun o àmọ́ ó ṣe tí ò dáa o ìtẹ̀yìn ó kọ́kọ́ sọ ni pé lágbájá náà tó bú kíní wá ń kọ́ lágbájá tó bú kíní ìtẹ̀yìn wá ń pariwo lórí social media yìí mọ̀nà lé ẹjọ́ ni kẹ́ ẹ lọ gbé àbí ẹni tóun ṣe tiẹ̀ ní wọ́n arrest yìí làwọn tí wọ́n arrest ẹ̀ yìí point of correction èmi kọ́ ni mo arrest ẹ̀ tó bá dẹ̀ lé èmi ni problem tiẹ̀ nìyẹn. èyí tó jódodo ẹ wá ń gbé tì káwá rẹ nìkan nu yín tó sòdodo àmọ́ pé ntọ́mọ yẹn ṣe ò dáa ṣé bẹ́ẹ̀ ṣe àtáàkì àwọn èèyàn tẹ́ àtáàkì ruwa yìí lẹ́sẹ̀ fẹ́ nú mú pé ntọ́mọ yẹn ṣe ò dáa èèyàn bú yín yàtọ̀ sí pé yẹn bá yín lórúkọ jẹ́ náà o abẹ́rù pé gbogbo tẹ́yìn bá ń ṣe yẹn àwọn ò dákẹ́ fún yín ni. No. Nígbà tó já sí pé àwa máa analyze fídíò ni. Ibi tẹ́ ti kọ́kọ́ ní issue ni pé kí ni Ìlọrin kọ́kọ́ ṣe fún yín for the first time, for the first place. Ní pé nǹkan yìí ó kọ́kọ́ ṣẹlẹ̀. Tẹ́ bá wo bí tọ́rọ̀ yìí ti ń bọ̀, ẹ fẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ṣe Ìlọrin on the 20 of ibi tí wàhálà yẹn ti kọ́kọ́ dé nìyẹn. Ẹ fẹ́ wá sí Ìlọrin ẹ ṣe pósítà rẹpẹtẹ ní ẹ ń bọ̀ Ìlọrin kí dẹ̀ ni bọ̀bọ̀ kan wà Ìlọrin bẹ̀ yẹn tó lóhun ìmáàmù Yorùbá bí tó lóhun ìmáàmù Yorùbá kan chief ìmáàmù Yorùbá bí ọ̀bọ̀ chief ìmáàmù Yorùbá rí olóhun wà ń bẹ̀ tí máa ń kàkàkùkà báyìí tí ó mọ ìyàtọ̀ hajar tí ó mọ ìyàtọ̀ mastura tó ní kí lè kàn rẹ mistura rúlà kọ́ sharpener ni tí ó mọ kankan báyìí kò mọ kankan pẹ́yìn kò mọ kankan mo rí fídíò rẹ̀ kan tó ń ká sámú fáwọn èèyàn lọ ṣàánú wa mo kí barrister US imam you are welcome sir mo kí àwọn Alhaji Abdulrasaq Jida láti ọ̀dọ̀ governor wa the executive governor of Kwara State Malam Abdulrahman Abdulrazak chairman gbogbo governors forum governor tó ń sọ lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́mọdé ó bàjẹ́ fún governor wa láíláí gbé ló ń bẹ̀ ní wípé ẹ̀yin lẹ́tí kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣu yìí ẹ̀ ń bọ̀ wá ṣìṣẹ́ jẹ́jẹ́ ní Ìlọrin jókòó ẹ̀ jẹ́jẹ́ on the 20 of August lẹ́ máa ń ṣìṣẹ́ ṣe yín ní ìròpó dá wàhálà lẹ́ rí kálukú ń ṣe tiyín ni àwọn tó dẹ̀ jó ní kíní wà ní Kwara State wọ́n láwọn wọ́n ń ṣọdún wọn tí ò disturb ẹ wá emphasize pé àníṣe odò tí wọ́n yé bọ́ ẹ bá dòdò yẹn bí gọ́tà báyìí ni o gọ́tà báyìí lòdò yẹn o ẹ wá ní dandandandandan ẹ ń bọ̀ wá ṣe kí lè lóko odò yẹn náà odò yẹn má já ẹ ń bọ̀ wá ṣe ọdún kíní yín bẹ́ẹ̀ ẹ rí bí tí wà láti bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́pàá dẹ̀ pè yín ó pa àwọn àfáà ẹ jí kó mi àlàáfíà kó tó ẹ̀tọ́ ọbọ̀wé o ẹ má wá ṣe kíní yín bí o ẹ gbé lọ́bọ̀ mí ẹ lọ ṣe o ibi tí wà láti bẹ̀rẹ̀ nu ẹ tẹ̀lé kéèsì yẹn láti ilẹ̀ ta lọ́lọ́run tí kọ́kọ́ ń ṣe gbogbo títí òun tí ń ya fíìmù tiẹ̀ lórí social media kódà ó ti dáná sun Kùránì kò kán lọ́wọ́ kò kán lẹ́sẹ̀ o àmórí tí ó bá jẹ́ kó tó bá dé fìlà àárín yóò ṣí wọ́n ti wà nígbó orúmọlẹ̀ tiẹ̀ tó ti ń ṣe títí ẹ tó ti ń pàfọ́ọ̀mù fíìmù ẹ tó ti ń ya fíìmù fáwọn èèyàn níjọ́ tó dáná sun Kùránì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí mi wọ́n ń ké ni pé kí lè léyìí Ọlọ́run ẹlẹ́dàá kí lè léyìí kò sẹ́nibọ̀dì tó bá ẹ fa nǹkan kan wọ́n kàn fi ẹlẹ́ pé wẹ́ ẹ̀rọ àfilẹ̀ ń bú àwọn èèyàn ń ṣe gbá àmọ́ gbà tọ́lọ́run wá ṣe tán láti ṣe ọ̀rọ̀ tí ń lọ sí parí o tọ́lọ́run bá ní kó parí Ọlọ́run dẹ̀ jó parí agbára Ọlọ́run tó náà bá come to his senses tó ráwọn míì rí èmi gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ ọmọ tó fi pátákọ́lé yẹn ó ní èmi
kí ó ṣe fídíò kan ó lè mi plot ṣé mi ni mo gbé kéèsì lọ́kọ̀tù mo dẹ̀ ń sọ láìmọye ìgbà kò bá mi lórúkọ jẹ́ àmúdáná sun kùránì mi òun ló fọwọ́ ra kùránì olólọ́ra fúnra rẹ̀ story nù ó dáná sun kùránì tèmi nígbàgbọ́ ìwà dáná sun kùránì tèmi nígbàgbọ́ yẹn ṣé kò lè dógúnlẹ̀ èmi dẹ̀ rí ẹ̀ka péré mo dé kóòtù rí ibi tí ìjókòó náà ní tí màá analyze fídíò analyzer lè Mr. Analyzer àdísà analyzer náà lápè èmi anábáyé analyze issue tí mo ní pẹ̀lú yìí ni pé èmi ni fídíò tí mo analyze yẹn lẹ́fẹ̀ẹ́ báwo ni mi ṣe ni máa analyze fídíò máa jẹ́ máa parọ́ tá a sì mọ̀ pé irọ́ ló kún ẹnu yín bí ẹ bá sọ̀rọ̀ kan bí ẹ bá sọ̀rọ̀ mẹ́wàá irọ́ ni 9.5 Mr. Analyst àbí analyst Mr. Analyst Mr. Analyst èmi ni mo wá dé Mr. Analyst lèmi èmi ni wọ́n àbá sàkámọ̀ ẹ bá ti wá parọ́ èyí táwọn sàkámọ̀ bá ti gbé báyìí èmi ò hàn ni no wọ́n ti gbé kéèsì ẹ lọ sí high court tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n làwọn fẹ́ gba bíìlì láti high court á pè àwọn lọ́ọ̀yà wá sí wọlé á pa wọn tí sàkámọ̀ bá ti gbé báyìí èmi sàkámọ̀ náà ń pè ní sàkámọ̀ jì tẹ́ bá mọ àdúgbò tó ń pè ní sàkámọ̀ tẹ́ bá mọ àwọn ẹni ọlọ́run tó jáde mẹ́ la ilaha illallah àdúgbò àwọn ẹni ọlọ́run Allahu akbar gbogbo ẹ̀yàn ọmọ sàkámọ̀ kò ní bàjẹ́ fún yín láti tóbi ọlọ àdúgbò orí táwọn èèyàn gidi jáde ń bẹ gbogbo passport ti ń bẹ lọ́wọ́ yín lé níhùn gbogbo international passport tẹ́ rí pé wà lọ́wọ́ yín táwọn mo ní international passport lọ́wọ́ inú kan tí ò bá sí tọ́lá àwọn sàkámọ̀ ń bẹ ní Nàìjíríà wà yìí lé ní tó dúdú ọ̀rọ̀ mo sọ fún yín tí ò bá sọ́lá àwọn sàkámọ̀ ń bẹ o lè rí passport gbà yóò yá àwọn tó yé báwọn wọ́n bá yí sọ ẹ̀ mọ́ èmi àtàwọn sàkámọ̀ ní problem wọn kò dẹ̀ sí issue tèmi ní mo ṣe wà yìí wọ́n fẹ́ kí n dákẹ́ kí n máa analyse kankan mọ́ wọ́n fẹ́ kí n analyse mi ó dẹ̀ analyse dáadáa analyze you dáadáa ní wọ́n fi Tani Olohun wọ́n fi ń gbówó lórí kíní ni wọ́n fi Tani Olohun gbówó lórí kíní fún Tani Olohun gbówó lórí kíní ó dà pé ẹ̀mọ́ tó ń pèsè ẹ̀bí Nàìjíríà Sebil Najati lẹ vida ale garara vida Ọlọ́run gbówó lórí kíni sáwà àwa o monetize page wa láyé wallahi Adébámbọ̀ Florence jẹ́ kí n bẹ pin ní comment yẹ kí wọ́n bẹ kà síta wa rí pin ó ní ìdájọ́ Alfulanny ní Kùránì tí Tani Olohun sùn níná ní Alfulanny ṣé ẹ fẹ́ pátá lọ́lọ́run ni rárá kí Yorùbá yìí gan lè rí àlìjánná wọ̀ àbí Ọlọ́run sí àtìmọ́lé Adébámiró Florence Yorùbá yẹn kò clear dáadáa clear tó kí Yorùbá yẹn bá clear ni tó clear dáadáa tí mo rí ìka mi ò ní block yìí àmọ́ pé Yorùbá yẹn ò clear ó dẹ̀ lè bá screen television ó lè bá screen ní fóònù olúwa ẹ̀jẹ̀ bá yẹn block ẹ̀ fúnra mi
ẹ tún padà wá ń gbà mí ẹ lọ sí péjì mi kẹ́ wá lọ kọ́ Yorùbá tán sí ń kọ́ yẹ ìbò ìbò rẹ̀ lẹ́fẹ̀ẹ́ kọ́ ẹ kọ́ dáadáa ó dàbẹ́ ni pé ẹ̀mọ́ tó ń pè ní Sebilu Najat Allahu Akbar ara fi dára lọ wọ́n fi gba owó wò tí bá tó bá gùn mí lẹ́ẹ̀kẹ́ lásán ìwọ tó pariwo ìtẹ́ta lọ tí bá ní káwọn èèyàn tí bá pe àwọn èèyàn méjì mẹ́ta fún ọ pé ò ní ìdí owó kan báyìí kò ní tó 1 hour tó yóò fi pé ẹ ajá mọ gbọ́rọ̀ ojú ọ̀run mi là lọ Odùduwà. lóòótọ́ ni ẹ continue. mo gbọ́ pé family tó wà is a good family. ìyẹn Labeeb Lagbaji. And this is not my first time. Wallahi family gidi náà ti jáde. I think that was the time too. Ìgbà tó fẹ́ gbé kíní yẹn síta, I actually made a video and I said, Sheikh Labeeb Lagbaji, this guy has gone through a lot. Màá fọlọ́run bẹ́ẹ̀. Má humiliate ọmọdé yìí mọ́. I think I came out. Number 1 mistake tẹ́ ń ṣe rèé. Ṣé Afa Labeeb Lagbaji ni kódà Afa Labeeb Lagbaji ò tiẹ̀ fẹ́ sọ kò tẹ́ Afa yìí ò tiẹ̀ fẹ́ ṣe kéèsì rárá láti bẹ̀rẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ Afa yìí ò fẹ́ ṣe kéèsì rárá ẹ̀yin náà lẹ ti Afa yẹn admin Ìtalọ́lọ́hun àti ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti Afa yẹn táwa yẹn fi bínú pé ok èmi náà wá gbẹ̀tọ́ mi. Fídíò yẹn ṣì máa wà lórí péjì mi tó bá flag. So and ní ìjẹta náà ni tí Labeeb Lagbaji tí nígbà tá a tún rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìjẹta tó dẹ̀ jáde tó sọ pé àwọn ti let go Ògo Ìlọrin tí mo dẹ̀ sọ pé. rárá ẹ má parọ́ láàrin irọ́ ni ẹ lọ wo fídíò Afa Labeeb látòkèdélẹ̀ Afa Labeeb sọ síbẹ̀ pé àwọn ti let go Ògo Ìlọrin o láyé rárá o àwọn sọ bẹ́ẹ̀ o pé àwọn ti rárá o Afa Labeeb sọ bẹ́ẹ̀ o. àti anybody bá ń sọ pé torí pé àwọn supporter Tani Olohun ipe wọ́n sọ̀rọ̀ sí wọn ni wọn ò ṣe ní fi ọmọ yẹn lẹ̀ ajẹ́pẹ́ nìyẹn ò ní kàn ṣe nìyẹn. It's just like téèyàn bá lọ́kọ ń sìn oníyàwó ìyàwó ẹ̀ ṣẹ̀ àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ wá wọ́n bú ẹ bàbá ìyàwó ẹ̀ àti ìyá ìyàwó ẹ̀ wọ́n bẹ̀ ẹ́ wọ́n ní pé kó má bínú àwọn fámìlì ìyàwó ẹ̀ wá bẹ̀ ẹ́ pé kó má bínú ìyàwó náà ti realize mistake ẹ̀ ó bẹ̀bẹ̀ ó ní kó má bínú ìwọ ọkọ wá sọ pé torí pé àwọn ọ̀rẹ́ ìyàwó bú ẹ ó máa lé ìyàwó yẹn lọ ẹjọ́ ṣọkùnrin yẹn ní nǹkan ṣe. lọ́nà wo. ṣé ọkùnrin yẹn ní nǹkan ṣe pé nítorí pé àwọn ọ̀rẹ́ ẹ o wọ́n ń bú mi o àbí bóyá torí pé ìjà yẹn. wáyé táwọn ọ̀rẹ́ máa bú ọkọ ìyàwó rọ́bìṣì nìyẹn náà tí àwọn abẹ́ kíjà parí yóò jẹ́ kíjà parí ni ẹ̀yin lẹ́ẹ̀gbọ́n tẹ̀ ń sọ jáde lẹ́nu èmi àti ìyàwó mi ń jà àwọn ọ̀rẹ́ wa ń bú mi. ìdá bá fọ́n fèrè ní fèrè fọ́n síta náà abẹ́ gbọ́dọ̀ tẹ̀ ń sọ ni kọ́kọ́ àti ìyàwó jọ máa jà káwọn ọ̀rẹ́ ìyàwó kàn dé ká máa bú ọkọ ẹ wá nígbà náà pé ọkùnrin ò ní kàn ṣe irú àwọn ọ̀rẹ́ olórí burúkú òfòwò nù irú kílẹ̀ mú wáyé irú ìkílẹ̀ wa mú wáyé abẹ́yìn ò mọ ìdẹ́ mú wáyé yàtọ̀ sí tẹ́ ń ṣe ẹ̀yin sọ pé káwọn lọ́ọ̀yà máa fà á lọ ẹ̀yin sọ pé káwọn lọ́ọ̀yà máa fà á lọ àwọn tí mùsùlùmí sọ pé ẹ dákẹ́ ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ lọ bẹ̀bẹ̀ ẹ̀yin lẹ̀ ní bẹ̀bẹ̀ kọ́sà fọmọ yẹn lẹ̀ ẹ irú àpèjúwe wo lẹ wá mú wá yìí sọmọ Yorùbá ní í ṣá kódà àpèjúwe tẹ mú wá yìí
ló burú jù ó burú jù bàbá sàkámọ̀ díẹ̀ náà ni màá gbọ́ mẹ́ wọ́n pa àwọn ọ̀rọ̀ kan mọ́ mi bẹ́ẹ̀ mo dán láti clear ẹ̀ fún wọn. Ẹ continue. Ìdá ẹ sọ ni pé ẹ mọ̀ gbọ́ fídíò tí ìyá yìí kọ́kọ́ ṣe o ó sọ wípé tí ẹ̀yin mùsùlùmí bá sọ wípé bàbá sàkámọ̀ Alfulanny àti gbogbo yín tẹ́ bá nítorí àwọn táwọn ń sọ̀rọ̀ yẹ finifita lọ́lọ́run lẹ pé káwọn dákẹ́ o àwọn ò ní dákẹ́ o yóò yà pẹ́ńbẹ̀ ni o ó wà nù fídíò yẹn lọ chẹ́ẹ̀kì ẹ̀ wò fúnra yín lẹ sọ bẹ́ẹ̀. àwọn journalist àwọn reporters wọ́n ń sọ̀rọ̀ sí máa yẹn máa yẹn wá sọ pé nítorí pé àwọn journalist tó ń bú mi kí ò ní gbà ó níjọ́ tí wọ́n bá ti stop kí n tó gba ìyàwó mi padà ẹjọ́ ṣọpọ lọ́wọ́ àbẹ̀. ẹ̀yin lẹ má kojú rẹ̀ gidi wá. fọdí mi àfa àti pé màmá Tani Olohun ti wá sí Ìlọrin wọ́n ti bẹ̀. àwọn ìṣẹ̀ṣe assembly wọ́n lọ sí Ìlọrin. kí ló wá ṣe. wọ́n settle matter amicably. níbo evidence ẹ̀dá evidence yìí tẹ̀ ń sọ dà màmá Tani Olohun bẹ̀bẹ̀ right gbogbo ayé lórí ẹ̀bẹ̀ màmá Tani Olohun. àwọn oníṣẹ̀ṣe assembly tán wá láti settle amicably evidence ẹ̀dá ṣé bá àwọn oníṣẹ̀ṣe assembly ya fọ́tò pẹ̀lú àfọ òkúta gidi náà tí wá settle pẹ̀lú ayé amicably níbo náà jókòó sí níbo náà ti wá jókòó ìwé tí wọ́n tọwọ́ bọ̀dà. òkè ìsìn ni wọ́n settle pẹ̀lú amicably kí ló ń sọ fún yín látijọ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn pé analysis tèmi ni ẹ̀kí bẹ́ẹ̀ gbọ́ èmi ó dẹ̀ sọ ló fi dàbẹ́ ní pé àbẹ́ mi ni mò ń dákun wá ìdẹ́ mọ̀ máa parọ́ tá à ní lè jarọ yín irọ́ lẹ́ ń pa tí gbogbo mùsùlùmí bá dákẹ́ tó bá ní àgbúrò dákẹ́ lórí eléyìí torí ọjọ́ iwájú mùsùlùmí tọrọ ò bá yé ní ó máa blame wa torí ọjọ́ iwájú èyí la rí àmọ̀mọ́lẹ̀ tí ó mọ̀ la ọjọ́ iwájú ó mà lágbára ṣé ẹ ti gbọ́ rí ṣé ẹ gbọ́ abẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn náà ni o tí wọ́n sọ wípé torí pé àwọn bàbá àwọn great grandfather àtàwa ló lé àwọn kúrò níbi odò táwọn fẹ́ bọ̀ yẹn léwọ́gbó làwọn ọmọ sí wọ́n fẹ́ gbẹ̀san ẹ gbọ́ abẹ́ ẹ gbọ́ alúmbà yín fà alúmbà yín jà tẹ́lẹ̀ alúmbà yín fà after taba apology tí wọ́n lè wá jókòó round table wọ́n ti jókòó round table gbogbo ilé tẹ́rin online yẹn tí BBC yín interview ìgbé kíní kan. Afghanistan èmi ti sọ kíní several times lórí page. ogun ò lè ṣẹlẹ̀ Nàìjíríà ẹ gbàgbé ẹ. tí ọwọ́ wa ò lè ká nílẹ̀ wa the only thing táwọn Saudi máa ṣe fún wa òun ni wọ́n máa sẹ́ndì bóyá wọ́n máa sẹ́ndì àwọn sójà láti wá bá wa jagun láti balẹ̀ wa jẹ́ sí wọn ò lè fún wa láṣà ìyá London lẹ́wà ogun ò lè ṣẹlẹ̀ Nàìjíríà ogun ò lè ṣẹlẹ̀ Nàìjíríà àsìkò tó yẹ kógun ti ṣẹlẹ̀ Nàìjíríà ti kọjá Nàìjíríà ti wà yìí ogun ò lè ṣẹlẹ̀ ṣe mọ uniform àwọn sójà gbogbo ẹ̀yin èèyàn ẹ lọ wo fìlà táwọn sójà máa ń dé fìlà tí gbogbo sójà Nàìjíríà uniform wa ẹ lọ wo fìlà tó máa ń dé ẹ lọ wo tí wọ́n kọ síbẹ̀ ẹ lọ wo nu ránkì wọn ẹ lọ wo tí wọ́n kọ síbẹ̀ ẹ lọ wo nu plate number wọn ẹ lọ wo tí wọ́n kọ síbẹ̀ àwọn àmì Nàìjíríà ẹ lọ wo tí wọ́n kọ síbẹ̀ ìdá kọ síbẹ̀ ni pé nasirun minallahi ẹ lọ wo dáadáa kó dà ládùúgbò àná fi kọ́ nasirun minallahi àránṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run la fi tẹ̀lú yìí
àránṣe láti ọ̀dọ̀ Ọlọ́run láti ọ̀dọ̀ Allah la fi tẹ̀lú ẹ lọ wo bí kiri ṣe bí àmì Nàìjíríà ni. ẹ bá fẹ́ já mi ẹ lọ ohun tí mo sọ yẹn o ẹ máa nígbà rẹ bẹ dogun lẹ náà ogun kankan lè ṣẹlẹ̀ ń lu yìí ìyá ẹ gbàgbé ẹ ogun kankan nílùú tẹ́lẹ̀ yìí Nàìjíríà lẹ́yìí. nísìnyí tí wọ́n ń jà ní Palestine àwọn Saudi àti àwọn gbogbo 7 Emirates nation wọn ò sílẹ̀kùn asylum. kí náà ń jà fún ní Palestine àti Israel kí náà ń jà fún ibílẹ̀ ni wọ́n ń jà fún tọ́lá wọn ń jà fẹ́ sìn ni ìbọ̀rọ̀ ilẹ̀ ló dá wàhálà lẹ́ ń bẹ̀. fáwọn Palestina àwọn tó jọ wọ́n nìyẹn o ká tó so àwa tó jẹ́ pé Abdul ló ń pè wá irú ló ń pè wá náà. Abdul. ẹrú ló ń pè wá náà. àwálá kára wá sí wọn ò kà wá sí èèyàn yes wọn ò kà wá sí èèyàn. So we have been saying this before. So to bá wá sórí social media láti pé òmìnira ọmọ Odùduwà she actually came for peace. Ó wá da ó fẹ́ kò fẹ́ kí peace ṣẹlẹ̀ ó fẹ́ kí kíní kan kó ṣe. You don't know me as a person. Ta ló sọ bẹ́ẹ̀? You don't know me as a person. Àwọn tó mọ̀ mí dáadáa tó mọ̀ mí personally wọ́n lè sọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ mi ò ṣe oníwàhálà. And at the same time a lè ró òótọ́ ká má sọ. Ẹ sọ. Bàbá rí òótọ́ à á sọ náà. Ẹ sọ. Yeah, a lè rò tó ká bá sọ. Sheikh Alfulanny ẹni fúnra yín ẹ bèrè conscience yín. Road wo lè yí play nínú ọ̀rọ̀ Tani Olohun. Okay, ẹ dákẹ́ mbẹ́ ibi tẹ́ bá dín òun ẹ dákẹ́. Wọ́n ní Sheikh Alfulanny mo ní naam. Róòlù wọn mo play níbi ọ̀rọ̀ Tani Olohun ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ t'Ọlọ́run. Róòlù wọn mo play kí n tó sọ ma nítawọn yẹn bá ẹ padà lọ́wọ́ fídíò mi o. Nítawọn yẹn bá kọ ẹ má sọ pé bóyá torí pé àwọn ẹni yìí jẹ́ followers mi o ẹni tí ṣe followers mi náà wà lórí program yìí o ẹ̀yin èèyàn róòlù mo play lórí ọ̀rọ̀ Tani Olohun kó tó dà báyìí tó fi wá dà báyìí ẹ jọ̀ọ́ mo ní di comment yín nítorí bá comment róòlù mi tí mo play nítorí bá comment máa kà jáde fún yín mà. I'm waiting. Role tí mo play lórí ọ̀rọ̀ Tani Olohun olùfúnni ní expo nìyí ṣé gbọ́ advice ṣé ń gbọ́ you are a peacemaker ṣé ń gbọ́ májò bàjẹ́ ṣé ń gbọ́ ṣé ń gbọ́ give them scope ṣé ń gbọ́ àwọn role mi tí mo ń play làwọn èèyàn kọ síta yẹn o you are giving them hint on how to go about the apology. Ṣé ń gbọ́ role mi làwọn èèyàn kà síta yẹn o. You want the boy to beg and settle it indoor. Ṣé ń gbọ́ àtúnṣe. Ṣé ń gbọ́. You always give him advice to stop all what he's doing. Ṣé ń gbọ́. You want him to release, even you wanted him to apologize as exactly. Ṣé ń gbọ́. Èmi kọ́ ni àwọn èèyàn náà kọ ilé yìí o. Kódà wọ́n tún ní Alfulanny king of settlement ṣé ń gbọ́. But a trade tọ́pọ̀lọpọ̀ yín ní sí mi lẹ́ẹ̀ fi ń rò pé bóyá èmi ni mò ń dákun. Èmi ni mò ń wá gbogbo ọ̀nà bí ọmọ yìí ṣe bí ò ṣe ní pẹ́ níbi tó wà yẹn. Yín tó bá tún fẹ́ ṣẹlẹ̀ gan màá ti ní ẹni wẹ́jú lẹ́rù bá ẹ dákun. Kódà barrister US imam mú jẹ́rìí sí barrister US imam tó jẹ́ àwọn lọ́ọ̀yà wa àwọn náà kọ́mẹ́ǹtì yìí. But a trade tẹ́lómi ní sí mi ló fi wọ́n wò pé àbí Alfulanny no wallahi. Ó làwọn èèyàn kọ yọmọ ṣéwù mìíràn everybody. Ìmá tó wá líkì ọ̀nà rádá òmìnira Odùduwà
èmi gan ni tó máa líǹkì ọ̀nà ẹja ṣe báyìí ẹ continue. lórí social media ṣẹlẹ̀ ń fi nọ́mọ̀rọ̀ yẹn. ṣẹgbọ́ ó lè mi fi nọ́mọ̀rọ̀ yẹn ṣe rí pé àfi kí n jẹ́ kó yé ìyá yìí wọ́n lè mi fi nọ́mọ̀ yẹn ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ìyá ẹ lọ tọrọ àforíjì gidigidi gan tẹ́ bá mọ role tí mò ń play ní gbogbo yín àtẹ̀yìn àtọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin lẹ́ ń bá tiẹ̀ jẹ́ àwa tún tiẹ̀ ṣe ni confam ni mo sọ fún yín. nínú àwọn role tí mo play títa lọ́lọ́run bá tún jáde yóò tún sọ fún yín títa lọ́lọ́run bá tún jáde yóò sọ fún yín àwa tún play role débi pé ìjọ tó bá gbé ta lọ́lọ́run wá sí kóòtù kí ta lọ́lọ́run pariwo pé ẹjọ́ ẹ dákun ẹ foríjì mi lọ adájọ́ mo fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ẹ foríjì mi wallahi tallahi thumma billah Ọlọ́run mo fi búra. láti kò yé yín issue tẹ́ ẹni ni pé mo analyze video mo dẹ̀ máa analyze ẹ lọ ni ẹ wá lè mi fi náà mọ̀ tí n bá fẹ́ fi náà mọ̀ yóò le jù báyìí lọ torí ìkéré nù ìlú tí mo ti jáde ìdẹ̀ kí sọ máa lè nù ìlú tí mo ti jáde ọmọ ọkọ̀ original tó fẹsẹ̀ méjèèjì múlẹ̀ ní mi tí wọ́n dẹ̀ fẹ́ràn mi lù mí ẹ mọ kankan ẹ continue. role àgbàlagbà ní ìnà àbọ̀tẹ́ ẹ̀ play role àgbàlagbà. ṣe é rí báyìí. you are not playing the role ṣe lè máa wá tẹ máa fi náà mọ ọmọ yẹn máa pẹ́ lẹ́wọ̀n o ọmọ máa ṣe. La ilaha illallah dákẹ́ ń bẹ̀ yẹn dákẹ́ Odùduwà dákẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn ǹjẹ́ mo ẹ́fà sọ rí lórí program màmá yín láti mú fídíò yẹn jáde o èmi àti ìjọba mú nǹkan lẹ̀ o ẹjọ́ mo ẹ́fà sọ rí láyé pé ta Ọlọ́run ó pẹ̀lẹ́ wọn. ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run o ẹni láti tọrọ àforíjì gidigidi gan lọ́dọ̀ Ọlọ́run èmi àti Sheikh Labib wallahi tallahi mo wà lórí call Sheikh Labib wà lórí call Sheikh Labib wà lórí call bàbá tó bí Sheikh Labib kọ́ ló ń ṣe dáadáa fún bàbá yẹn a jọ wà lórí call bàbá yẹn sọ wípé bàbá yẹn bá wa sọ̀rọ̀ pé fọmọ yẹn lẹ wallahi taala wọ́n lè bu ní abala ìbò fẹ́ ṣe kéèsì rárá o rárá tọ́ wallahi ẹ̀yin mọ wàhálà táwọn ṣe ni. ṣe role àgbàlagbà tẹ bá play role àgbàlagbà máa gbóríyìn fún yín. ó dáa mo ti wá sọ fún yín màá wá retí ẹni sùúrù màá retí kẹ́ ṣe fídíò mi jáde padà ẹni sùúrù ẹ dákẹ́ náà àní ẹ dákẹ́ orí kíní àtìkù náà tó lọ gbé wá fún mi òun dẹ̀ tí kò Nàìjíríà tiẹ̀ ẹ dákẹ́ ó ní mo ti wá sọ fún yín yìí làwọn èèyàn ti wá sọ role tí mo play fún yìí màá wá retí fídíò yín padà kẹ́ ṣàtúnṣe lórí ẹ̀ ẹ dẹ̀ mú fídíò bí tí mo ti sọ pé ta Ọlọ́run ó pẹ̀lẹ́ wọn mo nídìí fídíò yẹn ẹ jọ̀ọ́ ẹ play ẹ̀ fáyé. mo nídìí fídíò yẹn. tí àwọn èèyàn wa tán jọ ya fọ́tò inú mi dùn. mo ní láì pé mo wà ń bẹ̀ mí náà máa bá ya fọ́tò pé kọ́lọ́run dá ìmí mi sí lọ́jọ́ kọ́lọ́run má fi kú pa mí mo sọ láàrin àwọn èèyàn mi mo ní ẹ wà ṣọ́ọ̀kì pé ẹ rí mi tí mo máa bókúta gidi ya fọ́tò ẹ pé mo yọ rẹ́rìn mo ní yes mo ní just to show to them that mi ò ní anything against wọn because mo ti rí wọn mo rí wọn àti pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pátápátá tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa tó ń ṣẹlẹ̀ sí wá ń sìn ó ní ìdí tọ́lọ́run ṣe fàyè gbà ó lè jẹ́ àwọn àtúnṣe kan lọ́lọ́run fẹ́ ṣe
but at the same time wọ́n lọ́mọ àlè ló máa ń rínú tí kì í bí ọmọ àlè náà dẹ̀ ló máa ń bẹ̀ tí ò kì í gbẹ́. Ta ló wá bẹ̀bẹ̀? Ẹ dákẹ́, ṣé ta lọ́lọ́run ti wá bẹ̀bẹ̀? Ọ̀nà tí ó gbà bẹ̀bẹ̀ là wá ń tọ́ sí. Mo kí barrister Adémọ́lá Quadri Àjàsá. Ọ̀nà tí ó bẹ̀bẹ̀ là wá ń gbà tọ́ sí. Ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀bẹ̀ ń sin ni. Ṣó ti wá bẹ̀bẹ̀ ni? Níbi tó wà yẹn kò lè rẹ́ bẹ̀bẹ̀ tí ò bá gba bí wọ́n bá gba béèlì ẹ̀. First step ní kó ti kọ apology letter wá. Ǹjẹ́ lẹ́tà tó kọ wá yẹn? Ṣebí lẹ́tà yẹn náà làwọn lọ́ọ̀yà yẹn tó ń takò. Ṣẹ́gbọ́n tí barrister Bank sọ lẹ́nìí. Nígbà tó gbẹ́jọ́ ẹ̀ lọ sí High Court pé kán gba béèlì ẹ̀. Oníwèé ìròyìn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé béèlì tó wà ní magistrate court kọ́ àwọn oníyẹn ò wúlò mọ́ tó wọ́n ti fọkàn sí ti High Court. Sorry, ẹ má bínú. Sorry. Kan pé Tani Olohun tá gbọ́ bó ṣe. Báyìí barrister yẹn dẹ̀ sọ lé ní pé ẹjọ́ kóòtù ti magistrate court má ti pa àwọn lọ́ọ̀yà wọlé gọ́ǹsì. Kí n kò sáré clear àwọn ọ̀rọ̀ yín tẹ́ sọ yẹn pé àwọn tí ò yé yín kí n jẹ́ kó yé yín. Kẹ́ má bàa máa ṣe Ọlọ́run látara mi torí ẹ̀ ń ṣe Ọlọ́run látara mi pẹ̀lú àwọn statement yín yẹn. Kò sẹ́ni tó máa ṣe tára ò níta. Àwa tá fi ìtara sọ̀rọ̀ ńgbà náà àwa náà la tún padà wá tá tún wá sọ̀rọ̀ tútù. Kò sẹ́ni tí ẹ gbọ́ statement tẹ́ sọ ẹnigbà tó jáde láàfin analyse fídíò yín. Ìgbà tẹ́ wá rí wípé àfikọ́ àti bẹ̀rẹ̀ láti ń pariwo àfikọ́ bẹ̀bẹ̀ nínú yín náà ló ní à ṣẹ́bẹ̀ lẹ́fẹ́ jẹ ni ṣẹ́bẹ̀ nígbà ni ṣẹ́bẹ̀ ńgbà tẹ́ wá rí pé kò sọ́nà míì má báyà àfikọ́ bẹ̀bẹ̀. Bí kò sọ́nà míì má àfikọ́ bẹ̀bẹ̀ lóhùn yín tó wálẹ̀ gbogbo yín kó garu ní nà bí ẹja kò tẹ́ èkó bẹ́ẹ̀ ṣe kó garu rèé. Àjọ máa fà á lẹ́ni gẹ́gẹ́ oh my God oh no egi ẹ̀gá bẹ́ẹ̀ ṣe ṣeré. Nígbà tẹ́ wá rí pé ó dà pé bí kíní ṣe ń lọ fúnra ara yín lẹ̀ wọ́n wálẹ̀ tẹ̀lé báyìí. Ọwọ́ yẹn wọ́n wálẹ̀ díẹ̀díẹ̀. Kì í tí wálẹ̀ tán náà o. Ọwọ́ yín yóò ìwà báyìí o. Ọwọ́ yóò tí wálẹ̀ tán pátápátá ó ìwà báyìí o. Lẹ́yìn ìgbà ẹ wo ọ̀rọ̀ yìí ń sọ bí èdè Ìjẹ̀bú bí amúgbà. Ọ̀rọ̀ yìí ń sọ Daddy, please help me out. My bike was stolen at Juma today. Ẹ lọ report fún ọlọ́pàá. Abájí báìkì ẹ lọ wá dẹ̀ lọ sọ fún àwọn ọlọ́pàá. O fi tráàkì sára báìkì ẹni. Ẹ continue. Ipa tí mo kó ni mo sọ fún yín o. Bí ayé ṣe rí nìyẹn òkúta dídí tó bínú nígbà yẹn òun náà ló calm down. Ìsìláyé bíbù lágbàjì tóun náà bínú òun náà ló calm down. Bẹ́ẹ̀ni. So bí ayé ṣe rí nìyẹn. Ìyẹn tó fà á tí làbíbù lágbàjì fi calm down. Ìyẹn tó fà á tó kúta gidi fi calm down. Ìyẹn tó fà á tí gbogbo wa fi calm down ni wípé màmá ọmọ yẹn jáde gẹ́gẹ́ bí abiyamọ ó dẹ̀ bẹ̀bẹ̀ on behalf ọmọ ẹ̀ tí kálukú náà dẹ̀ níyà láwọn okay no problem but ẹ jẹ́ kọ́mọ yín náà jáde fúnra rẹ̀ kọ́mọ yín jáde fúnra rẹ̀ kó lọ bẹ̀bẹ̀. Kọ́mọ yín náà jáde fúnra rẹ̀ kó lọ bẹ̀bẹ̀. Lòdì pé ya jáde mi ò ní jáde lénìí èyí jáde lénìí àwa la gba lọ́yà àwa kọ́ la gba lọ́yà èyí gbégbá kókó bàbá ṣàsùn kó tó wá dà bó ṣe dà yìí. Màmá yìí
ṣé ẹ mọ̀ tó kíìpù Tani Olohun dúró síbẹ̀ di àsìkò táwa yìí. Ìgbẹ́ni tó bá tẹ̀lé kéèsì níjọ́ kìíní àná tí ọ̀rọ̀ ìkọ́kọ́ wọ kóòtù tí ilé ẹjọ́ tọ́lá àwọn fún Tani Olohun ní 50 days. Nígbà táwọn lọ́ọ̀yà máa jáde, ìbáwọn lọ́ọ̀yà sọ pé àwọn fẹ́ takò jurisdiction court ni. Wọ́n wá fún bẹ́ẹ̀lì. Kangaroo court ni, Igba court ni, ìyẹn náà kọ́kọ́ fà lọ o, wọ́n kọ́ fi bẹ́ẹ̀lì ọmọlọmọ lẹ́ńbẹ́. Ìyẹn náà kọ́kọ́ fà lọ o, Kangaroo court ni, kóòtù lágbára, kóòtù lẹ́mìí, ẹsẹ̀ kan ni kóòtù fi dúró, ọ̀run ni kóòtù wá ti wáyé, àwọn kìnnì kan ni, ìyẹn náà kọ́kọ́ fà lọ o. Wọ́n fi bẹ́ẹ̀lì ju ẹ̀kọ́kọ́ gbà, kọ́kọ́ ibi bẹ́ẹ̀lì ẹ̀ tí ẹ̀kọ́kọ́ sì kí ọ̀nà. Fàyín lọ. Lábẹ́ bẹ́ẹ̀, màmá, bóyá yín dáwó, bóyá yín ò dáwó, I don't know. Mi ní parọ́ mọ́ yín. Ṣé bí after àgbà yẹn lẹ́gbẹ́jọ́ wa lọ sẹ́kọ̀ọ́? Why? Látijọ́ tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ gbogbo yín. Kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹjọ́ tẹ́ ẹ pé àwọn imam, Governor Kwara, Inspector General IG, Commissioner of Police, Correctional Center, Magistrate Court, Upper Area Court, Council of Ulama, ìyẹn mẹ́jọ lẹ pè lẹ́jọ́. Kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ látijọ́ yìí? Ṣé bẹ́ẹ̀ gbẹ́jọ́ lọ ní ẹjọ́ lẹ́kọ̀ọ́ Federal High Court kò yí? Kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀? Oh my God. Torí pé ẹjọ́ Tani Olohun ó wà ní kóòtù bí wọ́n arrest ẹ̀. Ṣé bẹ́ẹ̀ sáré pé gbogbo wa lẹ́jọ́ lọ sí Federal High Court lẹ́kọ̀ọ́ ni? Kí ló ṣẹjọ́ yín bẹ́ẹ̀? Kí lẹ bá bọ̀ ń bẹ́ẹ̀? Tí Ìlọrin bá tún jálábòsí, sáwọn Federal High Court Èkó náà tún jálábòsí. Àbẹ́ ẹ̀rọnú, ebe múra jàǹgbà ni ẹ̀rọnú gbogbo yẹn. Ta nínú yín tó wá sí orí afẹ́fẹ́ tó wá address ọ̀rọ̀ yẹn láti gbà yẹn? Ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Àwọn kan dẹ̀ wọ́n dẹ̀ brainwash yín, wọ́n dẹ̀ tàn yín. Àwọn máa lọ gbé bàbá dáadáa yẹn wá ní Fálànà ni, àwọn máa lọ gbé kíní kan wá Ìgbà kòkó bàbá sásùn. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Tẹ́ pé ńjọ́ tọmọ yẹn ti kọ́kọ́ wà ń bẹ̀ lẹ́ti sá eré secure bẹ́ẹ̀lì ẹ̀ ni, ó lè má tó báyìí náà. Ebi ẹ fẹ́ bá kóòtù fa ni, ẹ fẹ́ fẹ́ yín kóòtù lọ́lẹ̀, kóòtù ní jurisdiction, kóòtù nígbà, kóòtù láwo. Gbogbo bẹ́ẹ̀lì Upper Area Court tọ́lọ́run padà wá ṣe yìí, ìbáwọn lọ́ọ̀yà wa káwọ́ kò ní. Gbogbo àwọn lọ́ọ̀yà wa wọn takò ẹ̀ nínú àwọn ọ̀pọ̀sí bẹ́ẹ̀lì yẹn nínú àwọn. Continue. Wọ́n ní tá a bá ṣe àbára wa jà á dẹ̀ tún parí ẹ̀ bí ilé ayé ṣe rí nìyẹn. Bí ilé ayé tá a wà yìí ṣe rí nìyẹn. Aláàjì Badmus ọ̀rọ̀ yẹn ò yé mi ń tẹ́kọ̀ọ́. Tá a bá sọ pé òkè, àwọn bàbá wa máa ń sọ pé tó bá sọ pé ẹnìkan ṣẹ̀ mí, mi ò mọ ẹsẹ̀ Ifá yẹn bọ̀, mo máa ń gbọ́ dáadáa. Olódò ọ̀run alákejì. Ẹ mọ̀ṣẹ́ ẹsẹ̀ Ifá. Ẹ̀dẹ̀ máa ń gbọ́ dáadáa. Kí wàá lẹ̀ ń ṣe ń bẹ̀ ń gbà yẹn? Báwo lẹ̀ ń ṣe ní mẹsẹ̀ Ifá? Ẹ láti ka ẹsẹ̀ Ifá yẹn jáde o. Màmá wa o. Continue. Pé ìjọ tí wọ́n àti ẹ̀rọ wá pàdé níbi ẹsẹ̀ ògbèjì ń kọ́ lórí afárá. Lórí afárá. Orí afárá Tomiland Bridge àbí wo? Orí afárá Tomiland Bridge àbí Fort Milan Bridge láti fẹ́ pàdé. Ẹ wo ẹ continue jàre. Báwo bàbá wa máa ń gùn tó máa fi ń dá omi kọjá. Afárá yẹn dẹ̀ máa ń kéré gan. Mo ti gun afárá rí o. Bàtí mo lọ sí ọ̀dọ̀ àwọn mo lọ sí kinní gbà between Ìkákùmọ̀ wá ní Ẹdó àti ti Àkókó Tòǹdó state ìlú kan náà ní méjèèjì, omi ọ̀sẹ̀ ló pín wọn, orí afárá lẹ máa gbà kọjá. Afárá yẹn nìkan pé ló máa ń gbà. Ṣé wọ́n sọ pé tó bá sọ pé òkè o ò ní fẹ́ kó o fẹ́ kọ́rọ̀ ìtàn nígbà tí wọ́n bá wá gun orí afárá ẹni tó sọ pé ọ̀rọ̀ ò ní tán, ọ̀rọ̀ tó sọ pé kò ní tán ni
ẹnìyẹn ó wà lórí afárá ó ń bọ̀ lọ́ọ̀kan ìwọ náà ń bọ̀ lọ́ọ̀kan ẹ wá pàdé lórí afárá kí lẹ máa ṣe máa tira yín sódò ni àbẹ máa dì mọ́ra yín. ṣé lọ́nà òkè afá. òun làwọn bàbá ṣe bá sọ pé téèyàn bá lóun ṣẹ̀ ẹ́ tó bá ní ọ̀rọ̀ òní tán tẹ́ bá wá pàdé níbi ẹsẹ̀ ògbèjì ńkọ́. ẹ wá jọ ìyá wa ìyẹn lòun ṣẹ̀ ẹ́ ẹ lọ́rọ̀ òní tán nígbà tí àwọn tán wá ń bínú láàrin wa tó ṣẹ̀ tí kálukú wọn wá farabalẹ̀ wípé ókè Islam yìí bínú tán ẹja ṣe sùúrù excuse me lẹ́yìn náà fúnra yín àtàwọn bí irú yín tẹ́ ẹ wá ń pariwo pé kò ní bẹ́ẹ̀ ṣé kí n mú fídíò rẹ̀ wá fún yín mo lè kó fídíò mẹ́wàá fún yín jáde kò ní bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ wo ni yóò ṣe bẹ́ẹ̀ tó tún wá fẹ́ sọ táwa gan fúnra wa tó wá sọ jáde pé ẹ̀yin àwa mùsùlùmí gan wàhálà wa pọ̀ àwa là ń pariwo kán wá bẹ̀bẹ̀ àwọn pípù yìí ń lo against wa now pé ẹ̀bẹ̀ la fẹ́ jẹ́ tẹ́ ẹ bá fẹ́ sòdodo màmá ẹ wà láyé ẹ bá fẹ́ sòdodo ẹ wà láyé táwọn pariwo àtọmọ tó máa ń dáná lè dẹ́nà yẹn tí ò tọ́jú ọmọ yẹn ẹ̀bẹ̀ lẹ́fẹ̀ jẹ́ ìrọ̀lẹ́ pa kókó bàbá sásùn àtọmọ kan tó ẹ̀kẹ́ dàbí ẹ̀kẹ́ mi báyìí ẹ̀bẹ̀ para yí pẹ̀lẹ́bẹ̀ ni ẹ wá ní ká pààyè lórí afárá bó láti fẹ́ pàdé ẹ sọ̀rọ̀ lẹ́lẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ sọ̀rọ̀ lé lórí kó tó di pàtó pàdé lórí afárá. ìyá ṣe kò ṣe sọ́rí ẹ̀yin lẹ́yìn ìbára ogun bá ṣe sọ́rí a máa fà á lọ ni a máa ṣe gbá lọ ni ẹ̀yìn nìkan ẹ̀ wá ní ká ẹ̀ wá sábà ní ká máa pààyè lórí afárá lórí afárá o. fẹ́ pàdé níbi ẹsẹ̀ ògbèjì kí lè máa ṣe fúnra yín ẹ̀ tira yín sódì ẹ̀ kú àbí kẹ́ dì mọ́ra yín kẹ́ rọra yín lọ́wọ́ láti gbéra yín tó bí ilé ayé ṣe rí nìyẹn ilé ayé àábínú síra wa à ń sọ̀rọ̀ síra wa à á dẹ̀ tún parí ẹ̀ ṣé kí lorúkọ ẹ̀ Saheed Shittu ẹjọ́ ń kóra yín káàkiri ṣé ẹ̀ ti búra yín lórí social media. yes of course nígbà tó ẹ ṣe sọ́rí abúra lórí social media nígbà tí ẹ ṣe sọ́rí ẹni bá ṣe sọ́rí kò sí wàhálà kankan nígbà tí ìyá Ọ̀ṣun ṣe sọ́rí ṣé kò ní freedom bàbá Tẹ́dé tó bá ṣe sọ́rí ṣé kò ní freedom Saheed Shittu àjọbára wa jà wọ́n dẹ̀ ṣe sọ́rí kálukú dẹ̀ mú fọ pẹ̀lú láìfù ẹ̀ ṣé tí èèyàn bá ṣe sọ́rí ṣé àníwá mẹ́dẹ̀ ni ṣé ẹ̀ búra yín lórí. and second Saheed Shittu tẹ́ wá ń sọ yìí mistake tọ́pọ̀lọpọ̀ yìí ṣe nù Saheed Shittu pè wá ká wá ṣẹbọ ó lè ní títí ẹ o kó bínú kó ṣe oríṣiríṣi kó ṣépè kó sọ o kò pè wá ká wá ṣẹbọ ó pè wá pé kò pè wá ká wá ṣe ẹbọ ó pè wá pé ká má ṣẹbọ ni ta lọ́lọ́run pè àwọn èèyàn pé kó wá ṣẹbọ ni náà. social media ṣé ẹ̀ tún padà jọ máa ṣe ń sìn. yes of course. bí ilé ayé ṣe rí nìyẹn. yes. bí ilé ayé ṣe rí nìyẹn tí o tí nǹkan bá ń ṣẹlẹ̀ oyè alátúnṣe náà ní ká jẹ. náà là ń ṣe. wọ́n bẹ̀rẹ̀ sí bà wá lórúkọ jẹ́ lórí social media bẹ́ẹ̀ ni pé ẹni àwa la rán Tani Olohun níṣẹ́. ṣé ẹ jẹ́ pé màmá yìí sọ̀rọ̀ ìdílé o káwọn èèyàn wá kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ tẹ́ sọ yìí. níbo ni èmi àti Tani Olohun ti jọ jókòó. ẹ̀yin kọ́ lẹ rán Tani Olohun ṣẹ́ dẹ̀ rí i pé ẹ̀yin àti ẹjọ́ jókòó àmọ́rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu jọ bí ẹni pẹ́yìn lẹ́ràn. ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu ó jọ bí ẹni pẹ́yìn lẹ́ràn. àgbàlagbà ní tẹ́yìn náà dẹ̀ bímọ. àgbàlagbà ní tẹ́yìn náà dẹ̀ bímọ. kó wá jásí pé ọ̀tá ọmọ yín kò ní jọmọ yín lágbára Ọlọ́run o kó wá jọ̀tá ọmọ yín ló wà ń ru condition yẹn ṣé ẹ̀ ti ní pẹ̀rú ọmọ yín yẹn láti jọ yìí pé tètè ṣe sọ́ọ̀rì jọ torí Ọlọ́run o má kó bá mi o. ṣé ìfilẹ̀ ni pé yá máa bá wọn fà á lọ.
ẹni sọ bẹ́ẹ̀ ẹni sọ bẹ́ẹ̀ ẹni sọ bẹ́ẹ̀ náà ẹ ti ní kó ṣe sọ́rí o kálukú á dẹ̀ move on. àwọn fóònù ẹ̀ tí mo sọ pé Tani Olohun o mo rí fídíò àfa kan mo rélè pé kó máa kó ṣe program and at the same time tí kéèsì bá ṣẹlẹ̀ tí àwọn Yorùbá support ẹ̀ wọ́n máa ní pé àwọn oníṣẹ̀ṣe o wọ́n ti abandon ẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá support ẹ wá support ẹ lọ́nà tó dáa ní tó ẹ pé lóòótọ́ òótọ́ lẹ gbé dání tó ẹ pé òótọ́ lẹ gbé dání ẹ support ẹ lọ́nà tó dáa ẹ jẹ́ abára sòdodo ọ̀rọ̀ wọ́n ilé ibú àgbà ìyẹn bá àgbàlagbà lórúkọ jẹ́ ẹ̀dẹ̀ lóòótọ́ lẹ gbé dání wọ́n àìtẹ́ lè correct ẹ pé in tó ṣe yẹn ò dáa tọrọ àforíjì wọ́n àìtẹ́ correct ẹ lọ́nà tó dáa yà tọrọ àforíjì ìṣẹ̀ṣe tá a gbé dání yìí lójú ọ̀nà tiwa wọ́n èrí àgbàlagbà fín wọ́n àìtẹ́ correct ẹ wá lẹ jáde ṣe jáde tẹ wá jáde yẹn ó kè láìjọ tẹ́tí wá jáde tẹ́tí wá ń pariwo sọ wá ran kéèsì yẹn lọ́wọ́ àbó tó ń dákun ipa wo ni kéèsì yẹn wá ní láti jọ tẹ́tí wá lẹ jáde ẹ jáde gbogbo yìí náà ẹ kàn ń blame wa pé à ń dákun ni láìjọ tẹ́tí wá jáde ipa wo ló wá ní tó bá já sí pé ń jọ tèmi yìí ń sọ̀rọ̀ pé ẹ ṣe báyìí lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí náà bá support ọ̀rọ̀ mi làwọn tó rí yìí náà bá support ọ̀rọ̀ mi ó dá mi lójú pé inú àwọn èèyàn ó ti rọ̀ bá ti release ẹ̀. tó bá já sí pé bẹ́ẹ̀ ni táwọn sọ pé ẹ parí kíní yẹ ẹ jẹ́ kó ọmọdé yìí ṣe sọ́ọ̀rì ló bá ti ṣe ni ṣé òyìnbá ibẹ̀ tún bú wa ni pé láàfúnfúnláni àlefúfú sọ́ọ̀rì ló fẹ́ jẹ àbí sọ́ọ̀rì ló fẹ́ jẹ bí èyí tó jáde tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní kọ́ngbà náà ni justice for Tani Olohun justice for Tani Olohun justice for Tani Olohun níbẹ̀ ń kọ́ nìyẹn náà bí ẹni pẹ́ ṣàbòsí fún wọ́n dẹ̀ ń fi gbogbo ẹ̀yẹ yín lọ́nà òfin ẹ̀kọ́ ni wọ́n kọ́ kidnap ẹ̀ ìyẹn lẹ́kọ́kọ́ pariwo wọ́n kidnap ẹ̀ o báyìí lòfin wí o báyìí lòfin wí o ẹ tún pariwo ẹ tún ní kangaroo court ni o wọ́n tún ṣàlàyé fún yín wọ́n ní báyìí ló wí o báyìí lòfin wí o báyìí lòfin wí o láì jọ ṣe sọ̀rọ̀ kangaroo court mọ́ ṣe sọ̀rọ̀ kidnapping mọ́ o mama ìtẹ̀ ní play video yìí mọ́ ẹ wò ó báyé ṣe ẹyẹ yan mi báyé ṣe máa ń tìyàn tí wọ́n á fi báyé èèyàn jẹ́ nìyẹn. ayé wọ́n á tìyàn tí wọ́n á fi báyé èèyàn jẹ́ kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ àní 1 hour péré nínú ẹ̀wọ̀n àtèmi àtẹ̀yìn àti màmá tó ń sọ̀rọ̀ yìí àtèmi àtẹ̀yìn àti màmá tó ń sọ̀rọ̀ yìí gbogbo wa ní bá wọn sùn bẹ́ẹ̀ lágbára tọ́lọ́run Ọlọ́run ayọ̀ta Ọlọ́run náà kúrò mbẹ́ o Ọlọ́run ayọ̀ òun náà kúrò mbẹ́ o àmọ́ ipa ti tèmi lórí kéèsì yìí lórí bọ́mọdé yìí bẹ́ẹ̀ yìí ò tí ẹ̀ yín èmi ọba tó ní mi áyìn mi ọlọ́yà wa ẹ má jẹ́ kí n da barrister US mam láàmú bí àwọn náà dẹ̀ ni àbí kí n pe lọ́yà Quadri Àjàsà rò pé lórí tó ṣẹlẹ̀ lénìí barrister US mam update làwọn ṣe ń bí o àbú yín o àbá yín já o àwọn analyze fídíò ń bí ni o báyìí ló ṣe ń lọ o báyìí ló ṣe ń lọ o báyìí ló ṣe ń lọ o táwa ń sọ nìyẹn o ẹ̀yin lẹ́yìn sọ dìjà o
Hello, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello. Hello, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Barista ṣe dáadáa lẹ́wà. Adúpẹ́ fọ́lọ́run. Ẹ kú ètò náà sà. Adúpẹ́ ètò mò ń gbádùn yín púpọ̀. Alhamdulillah sà. Àwọn alárìíṣẹ́ẹ̀tì ọpọlọ wọn. Wọ́n pé 100,000. Gbogbo wọn alárìíṣẹ́ẹ̀tì ọpọlọ wọn. Ẹja mọ bá géèmù náà lọ. Mò ń gbádùn yín sà. Àwọn tẹ̀lé ní pé wọlé ní kí ló ṣẹlẹ̀ ní high court lénìí. Ok sà. Torí pé kò yá àwọn èèyàn mọ tó lọ ṣe ní high court lénìí. Ẹ dákun kí ẹ jẹ́ kí n kọ́ kí gbogbo ilé náà kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo apátápátá kí n tó lọ síbi tí ó ṣẹlẹ̀ ní high court. Ẹ dákun ẹ gbà mí láì kí n kọ́kọ́ sọ ọ̀rọ̀ kan náà. Wọ́n ní ẹni ọ̀rọ̀ wọn bá ń dùn àìfọ̀rọ̀ ọ lọ. Ó yá bismillah. Mo ṣe post kan ní òní. Okay. Mo wá fi àwọn tó ń support Tani Olohun lórí aburú yìí. Àwọn ọ̀gbọ́dọ̀ gbà máa ṣe lọ. Àwọn ìkà ò jẹ́ sí títí ẹ̀ bẹ́ẹ̀. Mo fi wé àwọn EndSARS. Torí pé àwọn ni wọ́n máa fẹ́ ṣe aburú tó wá sí ní jẹ́ kí èèyàn yẹ wọ́n lọ́wọ́ rẹ̀ wò. Ẹ bá wo àwọn EndSARS, èmi àti dókítà kan láti UI àti ń chaati lẹ́nu rọ̀lẹ́ yìí. Wọ́n á ní pé ever appeal agitation wọn appeal sí mi rí support wọn rí ìtìlẹ̀ support wọn láéláé. Ẹ sì ní kí wọ́n cancel ọlọ́pàá. Wọ́n á ní ṣé irú àwọn ẹ̀wù làwọn tó tẹ̀ ń sọ pé àwọn SARS wọ́n intimidate, wọ́n harass, wọ́n humiliate. Irú àwọn èèyàn wo ni wọ́n? Then àwọn individuals ni tó wá sí pé àwọn individuals ni course of action wà, ọ̀nà wà tí wọ́n fi lè get justice látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Wọ́n wá dúndùn pé ẹ cancel ọlọ́pàá. Tẹ́ bá rántí ẹ́ rí pé wọ́n bá ní stage yẹn gbà kan pé àwọn ò tiẹ̀ fọlọ́pàá mọ́ ni o. Yes. Wọ́n kò lórí SARS. Wọ́n á bá ní pé àwọn ò tiẹ̀ fọlọ́pàá mọ́. Ẹ̀sìn ọdún yẹn tí wọ́n ti jẹ́ báwọn. Ó yé mi. Àwọn ọ̀daràn, àwọn criminals ni wọ́n. Irú rẹ̀ làwọn supporters Tani Olohun yìí. Criminals, pure ones. Náà ni wọ́n. Ẹ sì dúndùn aburú. Tẹ́wàá ní pẹ́kẹ́ nìkan kan yẹ̀ yín lọ́wọ́ wò. Wọ́n ti ṣe mistake of the century. Mistake of a lifetime. Gbogbo ọpọlọ wọn tọ́dọ̀ tí wọ́n á bá wọn fọ́ ọjọ́ ọmọ. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Mo ra mẹ́nu lọ́rọ̀ kan níjọ́ ní àwọn Yorùbá ní tí wọ́n gbùdù sí jù òun ni kí wọ́n tìyàn láti pa. Ẹ̀rí pé mo mẹ́nu kan bàbá wa Chief Moshood Abiola níjọ́ ní. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kó tún bá ṣàlékún dẹkùn fún nínú sàárè. Àmín. Torí pé Mùsùlùmí ni a jẹ́ ní ká ṣe àdúrà fún. Ọlọ́run sì máa jẹ́ lèrè ọ̀dàrú. Àmín. Now, ẹ wo nígbà yìí náà wọ́n fi rán bàbá òun lọ sọ́run. Ẹ wo Chief Sunday Igboho. Ẹ wo bí wọ́n ṣe tì. Kí ló dé nígbà tí wọ́n mú Chief Sunday Igboho tẹ́lómi ọ̀bọ tí position yìí láti máa ti lọ. Láti ìgbà tí wọ́n ti mú Tani Olohun, kí ló dé tẹ́lómi ọ̀bọ tí position rẹ̀ kọ́ máa ṣe tí ń ṣe lọ. Ẹ ti gbogbo ayé òtí nípa alábùsí ni wọ́n, aláburú ni wọ́n. Wọ́n kàn fẹ́ tí ọmọ àwọn pa ni. Bí wọ́n ti ṣe nù. Ìkà ọ̀jẹ̀ sí ti ẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe. فليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم. الله أكبر. فليتقوا الله. الله أكبر. وليقولوا قولا سديدا. الله أكبر. Gbogbo ẹni tóun náà bá mọ̀ pé tóun bá kú, òun ó fi àwọn ọmọ sẹ́yìn. Kó bẹ̀rù Ọlọ́run o. Kò sóbì kan tí ó máa ṣàdúrà káwọn ọmọ òun kú bí fọ́ọ̀hún. Kódà kọ́ àwọn ọmọ rẹ̀ kódà kí wọ́n dàgbà. Tọ́lọ̀ bá ṣe tọ́jọ́ bá gbá wọn mú lórí aburú sí ọwọ́ rẹ̀. Àwọn yóò
ẹ dábàá jẹ́ gbogbo wọn bẹ̀rù Ọlọ́run ẹ wá wo ohun tí Ọlọ́run fi parí àyà wọn wò wàlẹ̀ àkúlù Qawlan sadida. kí kálukọ́ máa wá sọ̀rọ̀ dáadáa wọ́n tó bá ti lọ́rọ̀ dáadáa lẹ́nu particularly àwa mùsùlùmí ẹ ká dákẹ́ ni ànábì ló sọ bẹ́ẹ̀ peter bá ti lọ́rọ̀ rí lẹ́nu ká sì dákẹ́. dákẹ́ máa wulẹ̀ wí kankan. bí nkankan ṣé tó bá sọ̀rọ̀ ṣé wọ́n miss kó tirẹ̀. àbí wọn lè mú ẹ náà. mímú wọn ẹ jẹ́ gbogbo bẹ̀rù Ọlọ́run o àwọn tí a ti dáa ká máa fà á lọ yìí náà ni ó ti yá. náà lórí tí high court ti tò ní ẹ rí i pé níta sọ tẹ́lẹ̀ òun ni ká má ọ̀pọ̀sì bẹ́ẹ̀lì rẹ̀ àmọ́ àwọ̀ ọ̀pọ̀sì eléyìí kọ́dà bẹ́yìn bá ní káwọn má ọ̀pọ̀sì rẹ̀ àwa ti parí sẹ́yìn hùn. again. bí a ọ̀pọ̀sì bẹ́ẹ̀lì hùn again kọ́dà kí kóòtù ó fún un. kí ló dé. èrè ọ̀dà fún yín torí àwọn olórí burúkú tí wọ́n ń pariwo burúkú yìí náà ni. olórí burúkú ní tẹ́ni tí ọba yìí olórí burúkú ọmọ ọlọ́mọ wà lẹ́wọ̀n ní títí tóṣù mẹ́ta bọ̀ ẹ̀yin kan wá ní ẹ̀yin dáwó ẹ̀yin lẹ́yìn gba lọ́ọ̀yà ẹ̀yin lẹ́yìn ṣe kinní kan kọ́fí máa wà ń bẹ̀ lọ́gbére torí wọn gangan ni kọ́ lè mọ̀ pé kò rẹ ìjà wa a ti parí rẹ̀ bíbẹ̀ bá pè wá ní dáyín lóhùn a ò pósì bẹ́ẹ̀lì rẹ̀ ẹni tó bá fẹ́ kú nù wọn kọ́ lọ kú ẹni tó bá fẹ́ bèèbú kó bèèbú ẹni tó bá fẹ́ ṣépè kó ṣépè kọ̀ọ̀ràn wa mo ti sọ yíyan fún wọn. now sẹ́rí alẹ́ alágbára ká lọ kóòtù lónìí ká sọ wípé ò pósì bẹ́ẹ̀lì rẹ̀ kí kóòtù sì gírántì rẹ̀ àwọn tí kóòtù bá gírántì rẹ̀ lónìí náà àwọn cases kan bẹ tó ti dé mọ́lẹ̀ náà kò lè jáde so high court kódà kẹ́ lọ Supreme Court tún lulẹ̀ bọ̀ ni wọ́n bá a dé Supreme Court wọ́n máa lulẹ̀ ni kì í ṣe nǹkan kan torí pé wọ́n ń ṣàbòsí ni àwọn sì ń ṣàbòsí fún ẹni tí wọ́n bá ti ń ṣàbòsí fún Ọlọ́run máa ń kún. alẹ́ ìbàyàn lórúkọ jẹ́ ẹ ṣe sọ́ọ̀rì ẹ̀yin wá múra gangan kò ní ṣe sọ́ọ̀rì ànígbà lọ́yà ẹja jọ ọmọ gbá géèmù lọ. now ọdún èmi ò sí ní kóòtù àmọ́ bírífù mi ní tó ṣẹlẹ̀ àwa náà sì wo èmi náà ti wo fídíò lọ́yà Banks bí nǹkan sì ṣe lọ náà ló ṣe sọ torí pé àbọ̀ tí wọ́n fún mi ó wà in tandem pẹ̀lú nítorí náà sọ níbi interview tí wọ́n fún un. ẹni tí àwa ti kọ́kọ́ fẹ́ takò òun ni pé nígbà tí application kan ti wà níwájú magistrate court application fún bẹ́ẹ̀lì ta lọ lọ́hùn tó wà níwájú magistrate court tóun ọkọ̀ ọmọ ní on 30 tàbí wọ́n á fáìlì omi sí high court àtàbí abuse ni wọ́n á jẹ́ kó yé mi àwọn lọ́yà sí tí àwọn yòókù mi wá ní òye pé tí high court yẹn ni wọ́n kọ́kọ́ fáìlì kí wọ́n tó fáìlì di magistrate court yìí èyí mo ti sọ di magistrate court di abuse of court process ó ti di àbùkù pé ẹ̀ ń tàbùkù judicial process ní tí wọ́n ń ṣe nù o ẹ wá fẹ́ ká dákẹ́ níbo ni wọ́n ti ń ṣe irú rẹ̀ ṣé ìlú èkó tẹ̀ ń kílèmù pé tẹ́ ń gbé sí rádàdà tẹ́yìn sí yìí ni wọ́n ń ṣe lọ́hùn tí ẹnìkan lè ṣerú yìí tí wọ́n ń ṣe yìí lọ́hùn kọ́mọ́ ti gbóòórùn ara rẹ̀ àmọ́ social media sẹ́mọ̀ pé ó ti sọ ayé dìdàkudà ilẹ̀ sọ pé ẹnìkan jókòó sínú kitchen ẹ̀yọ́ kan bọ́ sí èlò ni wọ́n ń ta Android phone nísìn ní àbá ní 30,000 lọ́wọ́ yóò rí Android phone bí àyè ó sì ṣe fídíò so ó ti di tajà tẹran káàkàn bọ́ sí kọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí mo wí ó sì ṣe fídíò káàkàn jù síta. nígbà tí wọ́n wá àwa sàsọ jókè ọ̀dà náà ẹ lọ pé a ti wà within time gbogbo wa ti gbọ́ yìí hùn pé kí n kọ́ọ̀tù fún wa ní déètì
adájọ́ tí kéèsì wà níwájú rẹ̀ ẹni tí nǹkan yé lòun náà ẹni tó ti practice iṣẹ́ yìí dáadáa nǹkan yé tí lọ́ọ̀ yé ó ti rí i pé kò sí ọ̀nà tóun lè gbà kébèsì pé kóun ó fún wa ní adjournment ló fi fún wa ní adjournment. One objective tàwa òun ní iṣẹ́ tí la gbà bí kí ni èyí tó ró sọ máyà yẹn tí ò lè tọ́jú ọmọ rẹ̀ ń sọ wípé májísrèètì tí ó tilẹ̀ dáàbò pọ̀ pẹ̀lú àwọn olóṣùká olóbì tilẹ̀ dáàbò pọ̀ pẹ̀lú àwọn olóṣùká ebi tẹ́ lọ òun náà àtúnijọ́ òun náà yí sí fún yín. ẹ dákun. ebi tẹ́ lọ òun àtúnijẹ́ kó òun náà yí sí fún yín. ẹ lọ́ máa ṣàánú báyìí. Wallahi ètò àwọn reasons tàbí takò nù. Torí pé tá a bá jó ìsìnkú ta kàn sọwọ́ lẹ̀ wọ́n mọ̀ wá sẹ́nu nísìn. Nǹkan àti sọ fún yín májísẹ́ẹ̀tì ń tilẹ̀ dáàbò pọ̀ ní olóbìnrin dáàbò pọ̀ mọ́ wọn ní sẹ́ńgbà tá a dá ẹ̀kọ́ níṣẹ́ sáàrí ìgbà. Wọ́n à ní sọ̀rọ̀ lọ bí pé torí pé àtakò ń ní. Okay, for whatever it is what àtakò á sì takò náà nù. Now court ti wá adjourn sí 2nd November. Ìka fáìlì káńtà tiwa títí Monday. Tàbá fáìlì káńtà àbídábìtì tiwa títí Monday tó bá di on 2nd káwá múfù application ẹ̀kan wá múfù application wọn. Tọ́ ìyókù ọwọ́ court lọ́wọ́ yóò rúlu ń jọ̀hún ní yóò tún adjourn fún ruling ní àwọn ọmọ yìí. Adájọ́ tí tọrọ wà níwájú rẹ̀ àtọlọ́hún àwọn nìyí wọn lọ́dọ̀. Àwọn náà ló ní jùlọ. So àwọn reasons àwọn wọn they are irritants. Àwọn tí wọ́n máa ń rí yẹn lára náà làwọn yẹn. Ẹ̀ka tó kó yé wọn pé gbogbo dáadáa tí wọ́n sọ kò túrú nǹkan kan lára tiwa wallahi kò túrú nǹkan kan lára tiwa. Láti tó ń lọ bí òkè fún títò níyì. Níjẹ́ kó lọ. Níjẹ́ kí mátà wọn proceed lónìí. Àbáyérò ọ́fíìsì mi lọ́wọ́ àti àwọn àtẹ̀tún ní kéèsì mi níbẹ̀. Kéèsì tí ẹ̀sà náà nínà ní wájú ti same judge. Àwọn ti sọ mú kóòtù ìgbẹ́tọ̀ ọ̀dà ìpàwọn náà ready fún settlement mọ́. Kí kóòtù ọjà proceed pẹ̀lú kéèsì wa. Torí pé mi ti pe Malam ẹ bá wọn kú yìí sọ̀rọ̀ àkàlẹ́ máa lọ kóòtù ká tún ti wá ṣe wàhálà jìnnà káàkàn tó wá dé lórí kọ̀ọ̀kan ká sọ wípé ìyẹn afẹ́ sẹ́tù. Ó kì í ṣe ti àwọn afáyẹsẹ àrùnáka. Afáyẹsẹ àrùnáka síbù rẹ̀. Mo rò pé ẹ ti sẹ́tù ni. Àti sẹ́ àgbẹ̀tẹ́sí wa ń kóòtù. Àti conclude rẹ̀ àti dé over 90% dé. Ẹ máa sẹ́tù yẹn ti lọ. Àti lọ́wọ́ anẹ́tì èmi pé Malam lánàá pé ẹ sọ fún wa tí wọ́n bá ń bá wọn sẹ́tù kárìdì mọ́ ẹ fọ́ àní instruction ká proceed. Bá sẹ́tù mọ́ ká mọ bá kìsì lọ. Ẹyẹ lè possible a máa sẹ́tù náà ni. Kí ni bí sèyàn? Barrister má bí ẹ dákun. A máa sẹ́tù náà ni kò sí wàhálà kankan a máa sẹ́tù náà ni. Bí ọ̀rọ̀ ti lọ nù pé ká kàn sẹ́ndì signal tí wọ́n ká sẹ́ndì mẹ́sẹ̀gì sí wọn. Nígbà gbogbo ariwo yìí lọ́ọ̀ ni ó sì prevail. Particularly tẹ́ bá ti wà ń wájú adájọ́ tó mọ lọ́ọ̀. Gbogbo rẹ̀ àwọn tá à ń gbà tá wà ń wájú wọn mọ lọ́ọ̀. Èyí táwọn wájú ẹ̀ lẹ́kùn títí kó tẹ mẹ́nu kàn yẹn ẹ jẹ́ kí n tó kọ sọ síkírìtì kan fún yín pa rẹ̀. Gbogbo àwọn mẹ́mbà tíìmù mi àjàsá wà ní orí láì pẹ̀lú wa. Gbogbo àwọn mẹ́mbà tíìmù mi ti fún ọ ní information tí mo fẹ́ sọ jáde yìí. Never on 6 September la lọ s'Èkó ní ti Federal Court ti kó. Lẹ́jọ́ tó pè wá lọ. Lẹ́jọ́ tí wọ́n pè wá àwọn bàbá chief imam gọ́vnà májísírèètì. 6 September yẹn gangan ni adájọ́ yẹn sọ fún wa pé káwá àdírẹ́sì lórí jurisdiction. Ó wá jẹ́ vacation judge. So ìgbà tó di 26 September tí wọ́n adjourn sí àwa wà lẹ́kọ̀ọ́ ọdún wa lọ sí nǹkan pẹ̀lú Malam àwa dúró fún kéèsì yẹn 24 ní ta lọ sí àwa dúró fún kéèsì yẹn di 26 ká tó realize pé kóòtù ò jókòó
torí pé ẹni tó jẹ́ vacation judge ó ti resume gbogbo àwọn other judge sì ti resume àwọn kéèsì tí wọ́n bá sì file láti kó vacation kì í sóhun náà máa gbọ́ lọ torí bóun láwọn kéèsì jẹ̀ tí ń gbọ́ àwọn yìí wọ́n ẹ̀sẹ̀ pin fún àwọn judges yòókù ni so títí wa yìí náà wà nù rẹ̀ lónìí wọn àti ìfún wa ní déètì náà fún tí wọn á fẹ́ sọ ní pé lọ́ọ̀yà tá a sọ wá jẹ́ ọmọ tó jẹ́ ara wa tó sọ̀pọ̀tì wa tọ́jú ọmọ bàbá alájà àgbà lọ́hùn-ún ta ní kọ́ ọmọ bá a ṣe follow up ta kó pépà tiwa tá a fáìlì fún ó lóun ò rí wọn sáàbù títí di nǹkan bíi jẹrin ó ní wọ́n ń sá láti gba sáfíìsì prósẹ́sì tiwa. àwọn kan náà gbẹ́jọ́ lọ ni. àwọn wọn gbẹ́jọ́ lọ o. wọ́n tún wá ń sá. ètò ìsọ yìí àwọn yòókù mi ò tí ì gbọ́ gọ́ọ̀mẹ̀ntì ti pè fún wọn. àwọn gbẹ́jọ́ lọ wọ́n wá ń sá tòun ti wá sí ó ti sọ gbèsè tó fẹ́ gbé fún mi ní sọ fún wọn torí pé ìtàgbàlagbà kì í jẹ̀kọ́. ọlọ́mọ mọ̀ mú wa báyìí ọlọ́mọ ṣáánú. mo sì ní kó proceed kẹ́ńtẹ́ fa wàhálà ni a fún yín ní ìtẹ̀ níbi ìjẹ tán. bàbá wọn fa wàhálà mọ́ kò sí wàhálà mọ́ ẹ dákun. ìtẹ̀ níbi ìjẹ tán a kò sọ́kọ̀ kan yẹn lẹ́nu báyìí. wọ́n fa wàhálà mọ́ ẹ dákun wọ́n fa wàhálà mọ́. aleykum salam wọ́n fa wàhálà mọ́ ẹ dákun. èyí ti sún mi báyìí o wàláhì kò sọ̀rọ̀ báyìí lẹ́nu mi o. ya zal jalali wal ikram Allahu akbar. àbí àwọn lọ́ọ̀yà wa yìí náà ní ẹ dákun torí Ọlọ́run dákun ẹ má tako béèlì wọn ẹ dákun. ẹ dákun ẹ wo Ọlọ́run ṣàánú mi lọ́rọ̀ èyí tí ẹ mọ̀ ti fẹ́ sọmọ́ wàláì mi mọ̀ ti fẹ́ sọmọ́ wàláì ọ̀rọ̀ inú mi yìí náà ni mi ò mọ̀ tó ṣẹnu mi ẹni wẹjú lẹ́rù bà fà á oh my God lọ́wọ́ jẹ́ mama fi wá jìyà láyé Ọlọ́run wọ́n fi wá jìyà Ọlọ́run wọ́n fi wá jìyà Ọlọ́run wọ́n fi wá jìyà o àgbà lọ́yà tó ń pè mí o hello salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa barakatuh. ẹ̀kọ́ àdúgbò rẹ̀ látàárọ̀. ó lágbára o. ẹ̀kọ́ yẹn jù. wàláì barisa us mọ gbogbo bá ṣe bá mi sọ̀rọ̀ báyìí ọwọ́ apá mi dẹ̀ jábọ́ wàláì. ara nǹkan tá à ń sọ nípa pé ṣé wọ́n bẹ̀bẹ̀ ṣé wọ́n bẹ̀bẹ̀ náà nìyẹn àwọn tó bẹ̀bẹ̀ tí wọ́n sì ní kéèsì ní high court or federal high court ara condition tí a fi máa gbọ́ wọ́n fẹ́ bẹ̀bẹ̀ ní pé àwọn kò tiẹ̀ kọ́kọ́ lọ withdraw kéèsì wọn torí àwọn tó pè wọ́n lẹ́jọ́ ẹ̀ náà ni wọ́n ti fẹjọ́ sí federal high court tó máa fi àbá bá withdraw ti wá bí báyìí táwọn bá sì wá ń ṣe kéèsì tí wọ́n lọ lọ́hùn tó wá láǹfààní eléyìí tí wọ́n bẹ̀bẹ̀ tá a bọ́ ká wá withdraw kéèsì wa. kéèsì federal high court tó pè wá lẹ́kọ̀ọ́. wọ́n á kọ́kọ́ lọ withdraw yẹn gan yẹn náà máa. ó ní wọ́n ń sá yìí wọ́n ń sá wọn fẹ́ gba sáà tó fẹ́ sá tó ní kọ́ lọ sá fún wọn. wọ́n wá ń sá. ẹ̀yin lẹ gbẹ́jọ́ lọ ẹ̀yin lẹ tún sá. ká bá sọ pé bóyá wọn ní defense ní pé wọn sábà wọn ní defense òjòrú náà ni. wọ́n tó bá fàìdí kéèlú yẹ kó ti máa pẹ́ the other party máa fàìdí defense ó dẹ̀ yẹ kó rẹ́dì láti gba defense torí tó bá gba defense wọ́n gan sì lórí ọ̀fẹ́ láti reply sí defense yẹn bóyá wọ́n tó wá gbé nǹkan tuntun wọ̀ ọ́ tí ò sí nínú kéèsì tó wọ̀ wá ìwọ náà defend ẹ̀. so tó bá fẹ́ bẹ̀bẹ̀ náà bá a ṣe ń sọ gẹ́gẹ́ bí mi ti sọ nígbà tá a discuss the other time ní pé ẹ̀bẹ̀ wọ́n sì ń float ní. tó ara condition tá a fi máa sọ pé ẹ̀bẹ̀ wà ní pé kéèsì táwọn fáìlì ti federal high court ǹjẹ́ wọ́n ti withdraw ẹ̀. tó ń gbà tán bá wá láwọn bẹ̀ wá tá a bá wá withdraw ti wá táwọn wá ń bá kéèsì
tí wọ́n lọ. Tó sáwà wá gbọ́ nìyẹn. Tó gbogbo àpáta máa wù náà nìyẹn. Ẹ̀yin náà lẹ fà á. Bí àwọn èèyàn fi ń bú yín, bẹ́ẹ̀ mọ́ pé mo ti sọ fún yín pé sympathy yín ti pọ̀ fọ́mọ yẹn. Tó fi ń dàbí sẹ́yìn gan tẹ́ wà ní the other side. Tó yẹ ẹ̀fẹ́ kan ti kí, mo dẹ̀ mọ́ pé kan sympathize pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n àwọn fúnra wọn gan wọn sympathize pẹ̀lú ara wọn náà. Ìgbà táwọn fúnra wa tán bá tún bá àtàrí tí wọ́n sympathize lẹ́rìí náà tó mú sọ bàbá sọ̀rọ̀ lánàá. Ipò dìgbà tí wọ́n tí ọ̀rọ̀ wọn bá ṣọ̀kan. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bẹ̀ gbogbo wọn mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kò ní sẹ́ni tó máa sọ pé àbẹ̀bẹ̀. Tó bá dẹ̀ jẹ́ kéèsì ni wọ́n fẹ́ ti gbogbo wọn máa sọ pé kéèsì lábẹ́ ti àwa náà múra sí kéèsì wa. Ṣùgbọ́n wọn lè jẹ́ ọ̀sáká, òṣoko, lọ́sọ́jú òṣoko. So ábàkájọ́ ọ̀sáká ni òṣàbí kan jẹ́ òṣoko. So ọ̀sáká òṣoko yẹn kò bá ábàká yìí mọ́. Lọ́sí orí ọ̀sáká orí òṣoko ni wọ́n wà. Wọ́n fẹ́ bẹ̀bẹ̀, wọ́n fẹ́ ṣe kéèsì, wọ́n fẹ́ ṣe kéèsì. So ẹni tó bá mọ̀ kó fẹ́ bẹ̀bẹ̀ kó ṣe kéèsì tó bá ní kéèsì ìjọba pàtì, òun ló máa kọ́kọ́ lọ withdraw yẹn. Ló máa rí pẹ́sẹ́ rí kéèsì tèmi ní kéèsì nígbà torí mi fẹ́ báyìí fa wàhálà gan o. Mo ti lọ withdraw kéèsì tèmi ní federal court o. Ẹ jọ̀ọ́ kéèsì tẹ̀yìn náà o, ẹ withdraw ẹ̀. Ìṣe kan wá fi bẹ́ẹ̀dì kan fi kó àwa ní omi ọbẹ̀ jẹ. Kan wá sọ pé àwọn jẹ̀rẹ́ẹ̀sì wa táwa lọ withdraw gbogbo kéèsì ti wa. Ẹ̀fọ́ àwọn àtẹ̀ lọ fi yẹn gan ṣe fọ́dá proof. Nígbà pàtàkì mọ̀ pé àní kéèsì wọn. Nígbà tí lọ withdraw gbogbo kéèsì wa, wọ́n á tún mú yẹn wá. Wọ́n á tún wá lò ó láti establish ilé ìsanpé lọ sí federal high court. Àwọn àdàbí ti frivolous charges lágbè kéèsì wọn. Nígbà mọ̀ pé àní good case in the beginning. Lákàn fi àjẹ wọn lórí àìlẹ́tọ̀ọ́ ni wọ́n wá capitalize lérí situation yẹn láti wá fi strengthen kéèsì federal high court ti wọn. So tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ báyìí, àwọn àgbà àkọ́kọ́ sọ fún ẹ pé ẹ lọ withdraw kéèsì ní federal high court náà. Ìgbà tí ẹ bá ṣe yẹn tán, ẹ wá máa bọ̀ fún settlement. Ìwàrà àwọn akẹ́kọ̀ọ́ mi sì fẹ́ pé àkíyèsí wa sí nìyẹn. Káwọn kan tó wá dìbàdì pé ìgbà tẹ̀ sí gẹ́gẹ́ gan, ìgbà fẹ́ gẹ́gẹ́. So condition precedent to ẹ̀bẹ̀ gbígbọ́. Wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fulfill ẹ̀ náà. Àwọn foundation kan wà tán máa dé fúnra wọn kó tó jẹ́ pé ẹ̀bẹ̀ wọn kó tó jẹ́ pé àtọwọ́gbà. Ẹnu kíkọ́, you cannot put something on nothing. It will not stand. Ìjọba bá ń ṣe báyìí, wọ́n gbé ìtàn lórí òfurufú ni. Ìjọba gbé lórí òfurufú yẹn kò lè rẹ́sẹ̀ wálé. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ Sheikh Alfulanny. Wọ́n ti ṣe bẹ́ẹ̀. Barrister US ma mú kí wọ́n fi kọ́mẹ́ǹtì kí. Wọ́n ti wà láti kí wọn náà. So mo fi sọ pé àwọn condition tá a máa gbé Tani Olohun, àwọn tí wọ́n bá bẹ̀bẹ̀ ń ta àdìgbé wọn ní condition yẹn. Torí acceptance wọn kò lè wà binding lé lórí. Ìgbà tó ń fúnra ẹ̀ tó bá wá sọ pé gbogbo àwọn condition yìí o, òun accept yẹ. Àwọn tender all staff apology àti retraction àsoba àkàbámọ̀. So gbogbo àwọn situation yẹn á wá lóhùn ní í ṣe bẹ́ẹ̀ mọ́. Kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ yẹn gan ṣe pàtàkì. Tòtòrí tó bá kàn bẹ̀rẹ̀ ilé tó bá tún lọ ṣe míì, èèyàn kan wà á jẹ lẹ́sẹ̀ pé nǹkan tá a bójú ẹ̀ lọ́jọ́ yẹn ẹ̀tún tuntun gbé báyìí. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ, táwa nígbò ni, ká má dàléwé. So táwa náà bá máa tẹ̀lẹ̀ báyìí, àwa náà ní daléwé, àwa náà máa wà nígbò ni. Ìgbà táwa náà bá wà nígbò tábàrí máa pé wọn ní ká sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́, tá a bá gbẹ́bẹ̀ wọn. Ìgbà yẹn lẹ̀bẹ̀ tó ṣe é gbà. Òkè má sì gba táìmù yẹn púpọ̀. Ọlọ́run bá tún wà. Bàbá ẹ wo mi ò lọ́rọ̀ mọ́ o, kò sọ̀rọ̀ mọ́ o. Kò sọ̀rọ̀ mọ́, ẹ ṣé jazakumullahu khaira. Ẹ wo èèyàn ẹ jẹ́ ń lọ sùn. Máa ń
pariwo anywhere júlẹ̀rù bá ọ̀rọ̀ yóò bá máa dìlé báyìí wọ́n máa tó báyìí ẹ kí ló ṣe àyè bẹ́ẹ̀ tẹ̀sí rẹ́ màmá ta lọ́lọ́run àbíamọ nìyí o ẹni rí dààmú o ẹ̀sán tó pọ́kùnrin ni wọ́n á ní kó sọ okùn ṣòkòtò ẹ̀ tó bá jẹ́ sípò obìnrin ni kí ni wọ́n á ní kóbìnrin ṣe ìyàwó sáyẹn bẹ̀rẹ̀ kọ́gbọ́n ẹ pẹ́ díẹ̀ lálẹ́ yìí tó bá jẹ́ ọkùnrin ni wọ́n á ní kó lọ san okùn ṣòkòtò ẹ̀ tó bá jẹ́ obìnrin ni kí ni ó sọ fóbìnrin wàláì ó dẹ̀ rẹ̀ mí wá. Wallahi, ó sú mi. Wallahu shahid. Almighty Allah is my witness. Kó lọ sán tó bí àbí kó lọ sán bàǹtẹ́ náà wá wí. Almighty Allah is my witness. Allah is my witness. Ojoojúmọ́ là ń pariwo ẹniwẹ̀jú lọ́rọ̀ lẹ̀rù bà ẹniwẹ̀jú lẹ̀rù bà. Ok, ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ join wa lálẹ́ ẹjọ́ ẹja pàdé lọ́la. Ìṣọ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run tó dájú á wà lórí wa o. Ọlọ́run ní dojú ti gbogbo wa o. Ọlọ́run àwa gbogbo ẹ̀yin lọ́yà sọ Ọlọ́run àbá wa pẹ̀lú yín. Gbogbo ẹ̀yin tẹ́ pè wá Ọlọ́run àbá wa pẹ̀lú yín. Mọ́mí sísítà wa Òmìnira Odùduwà mi ò bá yín jà dúpẹ́ yín náà dẹ̀ bá mi jà ṣùgbọ́n mo kópa gidi gan lórí ọ̀rọ̀ yìí gan tí è ṣe díẹ̀ kódà ipa tí mo kó dáadáa ẹ̀yin tẹ́ jẹ́ followers ẹ̀ gangan kódà kan ipa tí mo kó bọ́mọdé ìṣe máa ní freedom wàláì bó ṣe máa ní freedom. Allah is my witness. Ọlọ́run náà dẹ̀ rí. Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run á yọ́nú sí wa. Èyí mà pé ibi tí mo ti ní issue pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ yín ni wípé mo analyze video. Mo dẹ̀ máa analyze video. Èyí tó bá jẹ́ òdodo wá sọ, èyí tó bá jẹ́rọ́ á sọ. Abdulkadir dìrọ̀ bẹ̀. Aláì Ọlọ́run lọ́jọ́ ní kó ṣàánú wa. Lẹ́ẹ̀kan sí bẹ́lẹ́bẹ́lẹ́ wọ́n ti já bẹ́lẹ́bẹ́lẹ́ o. Wọ́n ti ní kó gbé lọ prison kò mẹ́tọ̀ ọ̀pù bẹ́ẹ̀lì ẹ̀ on the 29 but wọ́n ní prison ti kún wọ́n ti dá padà sí custody àwọn ọlọ́pàá. Àwọn ẹbí ẹ̀ ti ń pè bá tẹ̀ foríjì á settle out of the court ni kó náà lọ ṣe retraction kó dẹ̀ ṣe ń tó dáa. Ẹni tó ń fa yé mi cash cruise tó ní máa rí bẹ́lẹ́bẹ́lẹ́ òun ló wá rí bẹ́lẹ́bẹ́lẹ́ lọ́wọ́ báyìí o. Threatening to life, deprivation of character. Ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ni threatening to life ọdún méje, deprivation of character ọdún mẹ́wàá ọbí kò ọkú san 25 million naira. Ṣẹlẹ̀ tí ò rí 100,000 naira san lówó bail condition 100,000 naira kò rí san. Wọ́n rí ṣọ́tí tí ó dúró fún. Ẹ wọ́n 25 million. Ẹ mà dáràn. Dáadáa ẹ máa pariwo èṣù ni níjọ́ tẹ́ ń ṣe orí yìí ò pé ńgbà náà ẹ wọ ẹ̀yin èèyàn mi ẹjọ́ lọ sùn ojú